kàkà kí lè ṣú ilẹ̀ ó yà ṣá ni. arákùnrin yàgò lọ́nà ọjà kọjá lọ sájú ilé ọ̀run alẹ́ ọ̀yàgò kọjá ríbi lọ. ọ̀ lè kọjá. kí ló dé. àlọ́ ò lè kọjá padà síbi tó ti ń bọ̀. ilé ayé ti sú. ilé ayé sú wọ ilé ayé sú wọ àní ọ padà síbi tó ti ń bọ̀ ẹ ò tí ì jìyà rẹ tán o. oore kí lọ sí ilé ayé kó tó máa bọ̀ aṣáájú ilé ọ̀run. dáhùn. ó gbélé ayé sí ohun rere gbogbo ẹni tó súnmọ́ mi pátápátá ló gbé àǹfààní mi bẹ́ẹ̀ ni àwọn oníbàárà pẹ̀lú. ìwọ ń fún wọn ní nǹkan ìwọ yìí. mo kí gbogbo ẹ̀yin àpapọ̀ ẹlẹ́yẹ o. ó ìyá. mo kẹ́yìn ìdáǹdè ẹ̀yin olùsùndé o. ṣe bẹ́yìn lẹ dádì ẹlẹ́yẹ. bí gúnyángúnyán bá gúnyán tí òfin tí a ṣe yan ọrú wọn a mọ̀ ní kókó. bẹ́ẹ̀ni. bí rokaroka bá roka tí òfin tàwa àyàṣe ọkàrú wọn a sì máa rọbẹ̀. bẹ́ẹ̀ni. béèyàn bá wá gúnyán láyé tó fẹ́ lọ gbọbẹ̀ lájùlé ọ̀run kó ní ti àbò ṣe báwa apákuru làkuru ọ̀la kurukuru jagun ni àwa lò ṣàtìgbénu atẹ́gùn jòyàn wàìwẹ̀ ewúrẹ́ mi sojú bẹ́lẹ́kẹ́ ọjàlé dàǹgà mi tutù lẹ́yìn ògbóná nu èmi àtìdí aláṣejù bomi gbóná ni bẹ́ẹ̀ bá ló wú òtẹ́rù ètí ó fi tán nánú rẹ̀ ló mú bẹ́ẹ̀ ni Adéníkẹ́. ó ìyá. bó o níbi tí mo rán. ìyá ẹja ni o. ẹja ni kí ni ó sì dùn wí lẹ́nu rẹ pẹ́ja ni. ìyá tẹ́ ẹ sì mọ̀ pé gúdúgúdú wa gan ò fìgbà kankan túra lẹ̀ àwa gan ti pa itú lọ́hùn. ìyá ẹ jẹ́rìí wa ni àwa tó ṣe pé bá a ṣe dọ̀hùn á balẹ̀ jẹ́ yànkanyànkan ni ẹ̀yin gan ká tó délé ẹ ti rí i bóyá gbà tí wọ́n rántí yín lọ́wọ́lọ́wọ́ báyìí ilẹ̀ yín náà sọ̀rọ̀ yìí. mo jẹ́rìí yín èmi náà mọ irú ọmọ tẹ́ ẹ jẹ́ mo mọ̀ pọ́mọ tó gbójúgbóyà tó mú ròde nìyí tó fọwọ́ rẹ̀ gbáyà báyìí èmi náà gbé yín lẹ́nu jó ni yóò sì dáa fún yín. àṣẹ. èmi náà fẹ́ gbé yín lẹ́nu jó ni gbogbo ń tó ṣẹlẹ̀ ń bẹ̀ pátápátá ni mo ti rí ebe ẹ mọ̀ pé gúnugún mi bà lórùlé ojú mi tó lé ó tó kó. bẹ́ẹ̀ni. ṣé bẹ́ẹ̀ mi pákuru làkuru ọ̀làkurukuru jagun ni èmi ò ṣàtìgbẹ́nu atẹ́gùn jòyàn wàìwà ewúrẹ́ mi sojú bẹ́lẹ́kẹ́ ọjàlé dẹ̀ǹgà mi tutù lẹ́yìn ògbóná nu èmi àtìdí aláṣejù bomi gbóná ni. Àṣàkẹ́. ó ìyá. mo ń gbọ́rọ̀ tí o. ìyá ẹ ti gbàgbé ọ̀rọ̀ tí mo bá yín sọ nípa ọmọ mi tí mo fẹ́ fi rọ́pò sínú ẹgbẹ́ yìí. Àṣàkẹ́ sórí lórí ọ̀rọ̀ ọmọ rẹ ọ̀rọ̀ wà lórí rẹ̀ gan-an ni ó sì mọ̀ pé wọn náà ti máa rí fìrìfìrì rẹ̀ sórí ọmọ rẹ ọwọ́ ń bẹ lára rẹ̀ wọn náà sì mọ̀ pé ẹnikẹ́ni téèyàn ó bá filẹ̀ gẹ́gẹ́ bí adérọ́pò nínú ẹgbẹ́ wa yìí ó gbọ́dọ̀ jẹ́ni tó dá pé dáadáa ó gbọ́dọ̀ jẹ́ni tó dúró déédéé tí ò sọ́wọ́ lára rẹ̀ tí wọn ò ti lò tí ìsàláàbò ara tí ìsàbàrà méjì ìwọ náà mọ̀ pọ̀wọ́ ń bẹ lára rẹ̀ àbí.
ọwọ́ ti wà lára ọmọ òun. bẹ́ẹ̀ ni. irú èèyàn wo ló lu ọmọ mi irú ẹ̀dá wo ló lu ọmọ mi ìyá mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣe ìwádìí kíákíá mo fẹ́ mẹ́tọ́ lọ́mọ mi. ìwọ ni kò ṣèwádìí èèyàn kó o ṣèwádìí rẹ̀ kó o rárí dájú bí ó bá dán ọ lójú kí wọn náà wádìí rẹ̀ kó o sì rárí dájú. ìyá kí n tó wí ẹ ti gbọ́ kí n tó sọ ó ti yé yín ẹ̀yin gangan ní kẹ́ ẹ bá ń ṣèwádìí onítọ̀hún. tó o sì mọ̀ ìyá tá a ní gbogbo rẹ̀ náà ti rí i. àti mi ti ní kí ni mo fẹ́ ṣe kí ni mo fẹ́ ṣe ṣàánú mi ojú tì mí. Elédùà àtàlà ṣe àti mi ti ní lẹ́rí tẹ̀wí tèmi ń kọ́ ó ti tún ṣẹlẹ̀. Àtàlà ṣe Elédùà tí ò dáríjì wá. ó tún wọlé. ó ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ dáláṣẹ tó fẹ́ gbà wá báyìí Elédùà rẹ̀. Àjọkẹ́ wá fún wọn lóúnjẹ. ẹ bá mi kó gidigidi yẹn kó jọ. Yàrá àjọ fẹ́ mú kí ọ̀tà fún kí ọ̀tà. Ọmọkùnrin dáadáa báyìí kò wá ẹran tó yẹ. Àjọkẹ́ ẹ wò mọ ń bọ̀. Èèyàn gidi lélẹ̀. Àjọkẹ́ àwọn páìpù gan lọ́wọ́ bí. Wọ́n mi dín dáhùn. Òun náà dùn tó yìí. Ṣé wàá bá mi rí? Ó ti dà. Àbọ̀ òwe kan. Ó tún tó rẹ lóúnjẹ lọ́wọ́ wọn ni. Lọ́rọ̀ ẹran jẹ́. Ẹ pẹ̀lẹ́ ẹ ya oje wọ́n ti máa ń fẹ́ kí n bá àtàwàdà ẹ kẹlẹ ẹ kú jíjẹ.
Eso kí ni kí mo ti gbé wá gbé fóònù wẹ̀ ebi ògbé bọ́ọ̀lù ìgbé bá gbé fóònù fún mi fóònù jọ fún mi fóònù jọ. díẹ̀ kan ni mo bọ́ tọ́ díẹ̀ kan ni. Àjọkẹ́ ó jalè ó sòfófó ó ń dọ́kọ ó tún ṣàfọwọ́rá sí wọn nìkan ni Àjọkẹ́ ó lè ní ẹ ó lè ní ẹ ó lè ní ẹ. ẹgbẹ́ tó lọ náà mo fọlọ́run bá bẹ̀rẹ̀ ẹgbà fún mi ẹ má bínú lójú ẹ má bínú. Ó yá kú má bínú. owó la wá gbé tà owó la gbé tà ẹjọ. àǹtí wọ́n wá ra oúnjẹ ní oúnjẹ ẹ tún jí fún wọn mú ẹ wá ń sẹnu bẹ́ẹ̀ instead kẹ́ni kan máa bínú ẹni tó gbà yín ṣiṣẹ́ gan ọ̀yẹ́ kan òun ò tẹ̀sẹ̀ jẹ́ kó tó máa gbà yín ṣiṣẹ́. Ó ga lára yín o. Abẹ́ẹ̀ yìí. Wẹ́ màmá the next time táwọn abọ́ wá sílé oúnjẹ bíbà ẹ má jẹ́ ká bá àǹtí yìí bíbà ẹ mọ́. tani láìgolo ajiga oníkú gan búrẹ́dì orí ẹ burú mọ́ tilẹ̀ ṣé mo ti pẹ́ fún talọ́gbẹ̀dọ̀ sọ̀rọ̀. Ó mọ̀ kó jáde ní. ẹjọ bọ́dà tá a pé mo ti fọ́ ọ́ lórí lẹ́ẹ̀kan tí ẹ fẹ́ bàjẹ́ nù kọ́ gbẹ́nu ẹ sọ̀rọ̀ àbí òdùn mọ́ ń gbà mọ́ fọ́ ọ lórí. ta làwọn má dà sí ti ọkọ̀ ọjọ́ orí ẹ burú mọ́ tilẹ̀. ẹ má bínú ẹ má. Alikamu. Ya. Báwo ni ẹkújọ mẹ́ta? Tó sórí inú ń bí mi gan. Sọ wá rí inú tí ń bí mi. Ìyàwó ẹ̀ ló fà tí inú fi ń bí mi. Sórí ìyàwó ẹ̀ tó ń wò yìí. Aṣẹ́wó ni, ọ̀dọ́ ọkọ ni, ó lè ní pẹ̀lú gbogbo àwọn ìwà burúkú tí ò pé ọwọ́ ìyàwó ẹ̀ yìí ló wà. Wo sórí ìyàwó ẹ̀ ṣe wà yìí. Sórí nínú ṣọ́ọ̀bù mi tó ti máa bí tajà. Ó máa ṣe dáadáa o. Àmọ́ sórí gbogbo àwọn ọkùnrin tó wà ní ṣọ́ọ̀bù pátápátá. Gbogbo ìyàwó ẹ̀ ti tẹ̀kọ̀ fún. Tó ti gbé e súnmọ́ tó yẹnyán. Wọ́n ń jẹ́ ni. Gbogbo náà fi ń jẹ ìyàwó ẹ̀. Kí ló dé sí ìyàwó ẹ̀ nìkan ni? Ó ti wá pàpà bàbá rẹ̀ tí mo tiẹ̀ wá rí. Mo rán lọ sún mi lókun bá mi mọ́ wá. Ìgbà tí màá fi lélẹ́ báyìí mo bún àkọ́kọ́ mi lórí bẹ́ẹ̀dì ni. Tí wọ́n ń jẹra wọn. Mo fi sọ̀sùn. Mo fi kíra. Ó wá di lọ́sàn-án yìí. Mo bá ń gbọ́ ho yé yú lẹ́yìn sọ́ọ̀bù mi. Kí n jáde síbẹ̀ báyìí. Ìyàwó ẹ̀ ni mo bá o. Bó ṣe yọ̀dí rè. Bọ́bọ́. Lọ́sàn gangan. Wo mo fẹ́ ìyàwó ẹ̀ mọ́. Mú nǹkan ẹ sọ́dọ̀. Sọ́gbà mi ìfẹ́ bọ́ bó ṣe wà yìí. Mi ìfẹ́ bọ́. Ṣé bó ṣe rí inú Àjọkẹ́? ẹ wo ẹ dákun ẹ mọ̀ ìdílé lóhùn òbí orí burúkú lọ́tẹ̀ bà lọ́wọ́ tí ìwà apáyé wọn ti ta dànù ẹ dákun torí Ọlọ́run ní ìsìn nígbà tẹ wá sọ gbogbo táàmù tẹ kà lémi lórí kí n tèmi pẹ̀lú ti yín lọ ẹ sì lẹ́bi bí ọkọ̀ tó ní wá ṣiṣẹ́ lọ́dọ̀ mi ṣe fẹ́ gbọ́ èmi ò jówó yín o àwọn ọkùnrin tẹ̀sí ń tọ̀ gangan bẹ́ẹ̀ tí ń wọ̀n àwọn ni wọ́n gbé súnmọ́ mi bíbélì gan ti sọ pé tọ́dọ́gbọ̀ rẹ bá ti ṣẹ̀dí mú ti sàn ni ṣe fẹ́ gbọ́ mo mọ̀ má pè yín sọ̀rọ̀ ni torí kọ̀ọ̀kan yín ọ̀rọ̀ tí ọ̀kan yín ni ẹbí bísínẹ́sì ni mo wá sí lọ́dọ̀ yín kí n wàhálà àti yín kí ládùn mẹ́rin ayé yín fẹ́ ta dànù pẹ̀lú ara gbogbo lóṣì sẹ́ẹ̀sì rí tọkọ yín tẹ́ wí ẹ dákun ẹ̀yin lẹ́gbọ́njẹ alẹ́ yín fọlọ́gbòjẹ ẹ ní máa lọ mú owó ilé lúbọ̀lẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ọkọ yín sì gbé súnmọ́ mi sẹ́ẹ̀sì ẹ̀wà fẹ́ gbó ó gbòdò báyìí Ọlọ́run o ọkọjá bẹ́ẹ̀ ọkọ yín bàbá yìí ọmọ eré ṣe burúkú ìmọ̀ ṣeré wọ́n gbádùn ẹ̀ Ọlọ́run. Alikabu. ẹ wọ ẹ fọ̀rọ̀ lẹ̀. Ẹ má bínú mọ́ mi ẹ má bínú ṣe gbọ́. Wo mi ti ẹ̀fẹ́ mọ́ sọ́ọ̀bù mi sọ gbọ́ mi ìfẹ́ mi ní ìjẹ̀bọ́jà kí ìyàwó ẹ̀ mọ́ bá tiẹ̀ lọ mi ìfẹ́ ìyàwó ẹ̀ mọ́. ẹ má bí ẹ má. gbẹgbẹgbẹ ẹnu ẹ sọ̀rọ̀ jàre ṣé nǹkan tó dáa ni nǹkan tó dán afẹjọ́ rẹ̀ sùn lórí yìí. ó tí ì rí ìyàwó fẹ́. ó ṣe kí ni ó rí ìyàwó fẹ́. gbádùn. Alikabu. Mọ́mí ẹ má bínú ẹ má bínú. wọ́ ní ìfikún tí ń ṣèyàwó rẹ̀. ó sì tọ́sí. Alikabu. ó gbà. ilẹ̀ ṣe ilẹ̀ tàbẹ́ ní ẹsẹ̀ yí bí odò ó ní kí púrẹ́ kọ́ ra mọ̀. bẹ́ẹ̀ gbogbo ẹni sọ̀rọ̀ jàre ṣé nǹkan gidi ló ṣe dán afẹjọ́ rẹ̀ sùn ni. sọ ma pé n fi ọwọ́ kan rí n fi ọwọ́ bá a tó wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. bọ́ọ̀bà mi yọ ní ẹ̀pà. tó gbádùn. ọ̀tọ̀ ní tẹ́mi pilẹ̀ fẹ́ sọ tẹ́lẹ̀ olórí pilẹ̀ tó wọlé lọ́fẹ́ bá mi wọ́n fẹ́ pásítọ̀ ọmọ ìyá kùsùn lé nípa sọ fẹ́ gbọ́ ibi tó lọ́ọ̀lọ́ rẹ o lórí. èmi ọlọ́bù. ẹ dákun kíni dákun má ga ara. tó gbádùn. kíni dé gbé ọmọ mi ò mọ ọ̀rọ̀ yìí.
yé gbé bóde fúlà. Olúpè mo pè ọ́ AKASO AKASO AKASO. Agorile o. Agoya o. Aba. Yóò dáa fún yín. Yàrá sà. Orí yóò kàn kí. Ẹ pẹ̀lẹ́ o. Yes sir. Ẹ ǹlẹ́. Ẹ̀kún díkà sí nǹkan o. Bàbá, kò sí nǹkan wà tó nǹkan lójó rìn o. Obìnrin tí à ń wò yìí, ìyàwó mi ni. Ọ̀rọ̀ rẹ̀ náà sì bá wá sí báyìí. Torí ìṣòro ẹyọ kan náà ló ní. Ṣùgbọ́n ní ìṣòro ẹyọ kan wọn àti rìn àti náwó. Ìṣòro ẹyọ kan ní pé bàbá ó ń tọ̀ lé. Ó ń tọ̀ lé. A lè ti sáré káàkiri. Bẹ́ẹ̀ ni bàbá. Ìyá mi yóò dáa fún ọgbọ́n tọkùnrin kí ló wà. Bàbá ntọ́lẹ̀ ṣàánú mi kódà ìtọ́ ọmọ mi ò tó tèmi inú ilé ntọ́lẹ̀ ẹ ṣàánú mi ni. ọ̀dà ọwọ́ àlàáfíà rẹ̀ dà yá. ìbà ti yọjọ́ ìbà ti wọ̀ oòrùn ìbà ẹ̀yìn ìyá mi òṣòròǹgà ajoríjàpá àjẹ̀dọ̀jọ́ kan ajìfúnjòrò òró ọ̀gá làǹtà àfijọ́ ẹ ti ń bẹ lọ́gọ̀jọ́ òru ìbàlẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkọ́ yẹrí ẹ̀ là bàbá fẹ́ mọ lójú àríran. ọmọ kẹ́. ìyàwó rẹ ọ̀gárí ẹ wà máa lọlé. bàbá rẹ ń gbọ́. bàbá mi ń bẹ. ọ lọ bẹ bàbá rẹ ní. bàbá bàbá mi ní sẹ́mi. ní bàbá rẹ ní ìṣàlẹ̀ ọ lọ bẹ bàbá rẹ. Bàbá ẹ dákun bàbá ẹ nà wá lọ́wọ́. Àyà mi ti já bàbá. ẹyin sọ́ọ́rí tó wà ń bẹ̀ ọkọ rẹ̀ ní àbí. Bẹ́ẹ̀ ni bàbá. ó ṣe iṣẹ́ tó pọ̀ jù mọ́ yóò yanjú. Bàbá ó gbóńtẹ́ bá ní í ṣe kò sí náà ti ṣe. ó sì. ń ṣe ó ṣe. ìyàwó mi ni. mo ní bolo ní bá sọ ìwọ máa lọ ìwọ jáde lọ tán. ọ̀kárí ìyá alákùn. ọkùn lójú. ṣé kí n má parọ́ fún ọ. Bẹ́ẹ̀ ni bàbá. ọ̀rọ̀ rẹ̀ ò lè lójúmọ́. má pariwo bó o ṣe lọ mú un lé wọn tó fọwọ́ méjèèjì mú tún lọ́ọ́ fọwọ́ méjèèjì lọ́ fi kalẹ̀ jẹ́ torí bàbá rẹ ti lò ó. wo dókítà ọ̀run tó mọ dókítà ọ̀run ikú ló lè wòsàn. wá gbọ́ o wá gbọ́ ọkùnrin máa ní gògóńgò ni tó o bá lọ gbọ́ nǹkan kan tẹ̀lé kọ́ mo wí fún ọ wọ́n fọ̀n kí n sòótọ́ fún ọ ẹ̀yẹn máa lọ. aláṣẹ ní ọmọ àti ṣe rẹ ẹ ṣe wọn bá ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣeun. olùpè AKASO kejì AKASO kejì AKASO.
mọ́sọ̀ tọ̀ ó ṣe ọkọ mi nígbà fún ní sẹ́ńjì ń bọ̀ ó ní wọ́n lọ sí bí kẹ́ ó ti jẹ́wọ̀n ní ti dàgbà. mami wọn gba sẹ́ńjì o. ọlọ gba sẹ́ńjì o lè ní ọba ẹ̀kọ́ mi nìkan ni yóò gbà jẹ́ ìsọ̀lá lè ní ìyá rẹ̀ ti jáde. ó ti dúdú kí ló dálẹ̀ lọ. kí là wá dé oṣù wá di kírákírá sí mi báwo. ìsọ̀lá adé. Àmọ̀kẹ́ ń bọ̀ wá bá mi Àmọ̀kẹ́ oyin wá lọjà tí mo fẹ́ ràn kó lè ra àwọn nǹkan tí àbá ní wá owó yìí wọ́n náà kọ́ ló kó fún mi lẹ́ẹ̀kan wọ́n wà pẹ́ o. wo Àmọ̀kẹ́ má pẹ́ o torí mo fẹ́ ṣètò bí wàá ṣe sanwó sùkúù rẹ̀ kí n tó lọ o ní ìlú kó fún ẹ kó má jẹ́ owó tó ti gbọ́ má pẹ́ o ẹ kó máa rìn ṣé gbogbo àwọn kan ti máa ń gbọ́ jẹ́ lánàá tó wọ́n wá. ìjíṣẹ́ rẹ ọkọ mi dàpọ̀ nígbà ń bọ̀ wá ìrí kínní pààyàn mọ́tò àbí kínní. síbẹ̀ wọ́n pé gádà ọ̀dọ̀ àrọ̀ ti já ó ti já ọkọ yìí ibẹ̀ mo ti wá pọ̀ kadà ibẹ̀ mo páàkì mọ́tò mi sí. torí mo ti gbàgbé nígbà mo ṣàwárí tata kùkù náà ìwọ́n wò pé tata kùkù a ṣe tún wá jẹ́ mọ̀mọ́ fi mi ṣe yẹ̀yẹ́ lù ọ̀sẹ̀sẹ̀ tí ń yé lọ́gbọ́rọ̀ mọ́ ọ̀rọ̀ sí i. ilé ẹ̀ máa bó já. ẹ lédè kankan máa torí mi fẹ́ kí kankan ó jẹ yín kẹ́ ẹ máa jókòó kẹ́ ẹ tẹ̀yìn kẹ́ ẹ máa jẹ wọn máa ní. ìjẹ ti jẹ wọn mọ wọn náà ti jẹ wọn mọ wọn náà jẹ wọn mọ ò ní tójú lẹ̀ mọ́lẹ̀ ọmọ aráyé ò ní ṣe jàmbá fún ọ wọn ò ní gbẹ́bọ aburú wọn ò ní gbé sójú ọ̀nà rẹ lágbára elédùà ìṣèmọ̀dúpẹ́ bó ṣe ń tọ́jú mi ọmọ náà tọ́jú wọn náà wá gbọ́ ò ọ̀rọ̀ àmọ́ ṣe o ilẹ̀ ń yọ̀yàn o ọmọ pé ìlú wa yìí ẹni ọ̀fẹ́ ni o orí ẹni o dákun nígbà tó ń dààmú kí kankan tó rí wa o nísìnyí tó bá wáyé nísìnyí yá torí pé ẹbùn wa ní sì fún wọn orí rẹ náà ni dákun. bí èèyàn bá ń dalẹ̀ sí odò omi tútù síwájú yóò máa tẹ̀lé tútù ní ìyá mi gbogbo ẹni bá ti béèrè gan ẹ máa ṣe fún wọn owó tí mo fún yín bá ti tán ẹni ká mà tó pè kí ló fẹ́ jẹ. Àmọ̀kẹ́ ti jáde ìbálẹ̀ bá gún yẹn. méjì gbogbo àwọn nǹkan tí mo fi hàn lánàá àtòníhùn torí èmi kọ́ ò torí ọ̀la ni torí wọ́n ní òòṣà téèyàn bá ń sin téèyàn ń lé ọmọdé sẹ́yìn òòṣà náà máa ń parun ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni dáadé. ṣùgbọ́n mi yé fojú sí gbogbo ẹ̀ yéké. ṣùgbọ́n mi. tó gbọ́ bó dáhùn tó bá tún di lọ́la màá tó mú ẹ lọ bí àwọn tó kù. dáadé kí n tó tẹ̀lé yìí lọ ẹni wí ẹ̀ lọ́la gbogbo bẹ́ẹ̀ ti bá mi sọ̀rọ̀ yẹn inú ń bí mi o. kí ló ń bí ẹnu. inú ń bí mi gan o. kí ló ń bí ẹnu. ẹ̀dẹ̀ mẹ́gbà yìí ni mo fi bínú jọ sẹ́ẹ̀rí ọmọ àjíkẹ́ yìí inú rẹ̀ ń bí mi gan sẹ́ni lọ́mú lọ́wọ́ lélẹ́ yà ó bó ṣe rí bí ọmọ wèrè ó rí bí ọmọ tó ń sabólà sẹ́ni lọ́mú lọ́wọ́ lélẹ́ yà. òun bí mi pé bó ló ṣe rí dádì ẹ̀yẹ wò ẹ wò múra ẹ̀ bí àwọn ọmọ ẹsẹ̀ títí sọ́mọ lélẹ́ yìí. a ti máa ń sọ fún púpọ̀ ni. ẹ má bá sọ̀rọ̀ o. ọlá yẹn ni bọ̀dá mi ń jẹ o ìbá gbá tèmi padà. kí ló ṣẹlẹ̀? ìbá gbá tèmi padà. ẹ kúlé o. ṣé kò sí ayọ̀ ní máa tó pọ̀ díẹ̀. èèyàn ọjà mi ti dé. dádì. kí ló wá kú báyìí. owó ló kù sí báyìí owó mi kù bíi 2.8 kò pé. ní káàsì ẹ nílé but wo ló bá mú chẹ́ẹ̀kì wa náà. chẹ́ẹ̀kì ló ní owó. kí ni tiẹ̀ kí ni problem yẹn. dáàdì kí ló ṣòwò àtàbúrò ẹ̀. kò kẹ́ mọ́ da sọ́rọ̀ àwọn ọmọ mi. àwọn jọ ni tó máa kó máa ká fún ẹ. ẹ ṣe dájú ọ̀rẹ́ mi ẹ ká lọ celebrate ẹ ní ìlẹ́jọ́. wo alẹ́ yàtọ̀. olówó sí èrè owó alẹ́ nígbà ìbànújẹ́ ò ní bá kú sí. ẹ jẹ́ kí àwọn ọmọ mi lọ fún yín lóúnjẹ. rárá èmi ti yó. ọ̀rọ̀ oúnjẹ kọ́ o ẹ̀tọ́ wa tọ́ ọ máa fún wa. kéde ọ̀hún náà ni kéde ọ̀hún ni. láti wà ní nǹkan káàdì mọ́wọ́ bá délé ní okun wa. kò sí kiri 2000 naira. ọkùnrin náà kò sí kiri ìbànújẹ́ ò ní bá a. ọmọ rí sè. ọlọ́run ọba ń gbọ́. kò sí kiri. àwọn ọ̀rẹ́ ó sì máa ròkè. kò sí kiri. kò lè sí. ọmọ ò ní kú máa lójú o. máa sàmí ẹ̀wù jù.
pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọmọ rí ṣe ọba rẹ ọmọ lókè ẹ̀gbọ́n lókè báyìí lọ́wọ́ àfúnni. ẹ tó wá fi àdúrà kú pé bí n bá ṣe ń gòkè kí n má sọ. bóyá bò ó sọ dáadáa wọ́n bá kú yẹ̀ ó sì máa sọ dáadáa ó máa sọ dáadáa ó bá kú yẹ̀ ẹ ṣe o. My dad. olúpèmọpè àkàsọ̀ kẹta àkàsọ̀ kẹta àkàsọ̀ kẹta. ẹ jẹ́ bá mi sọ fún bàbá ìjì rẹ pé kó pàdé mi ní gáràjì Ọ̀fà níbi iṣẹ́ yẹn bẹ́ẹ̀ ni ok tó bá ti délé epo kó pè mí màá fi mọ́tò gbé mbẹ̀ ẹ ṣe. àwọn oníbàárà rẹ kọ́ ló ń pè. àwọn tí bá mi ṣiṣẹ́ ni ṣòwò yẹ kó gbowó kan lọ́wọ́ mi lánàá wàá wá. tòde yìí lánàá. wàá wá tó mo wá ní kó wá pàdé mi nísìnyí tó dé bá ti dé lọ́dẹ bá ti kó nísìnyí a lọ fún ní owó rẹ̀ torí kò yẹ kí n fìyàwó jẹ àwọn tí bá mi ṣiṣẹ́. bẹ́ẹ̀ni torí àwọn náà ṣàbọyàwó wọn lé. òògùn aláàbò sí i. Àmọ̀kẹ́ òun sì máa kàyàn lóhùn ni wo dákun èwo ni àwọn báàgì tó kó àyè. a ní ìtajà àbúgbà èwo tún ní jẹ́ báńkì. tó o sọ fún màmá tẹ́lẹ̀ kó o lọ nìkan ni. mo wí fún wọn rántí. ọ̀dà ìwà pa làwọn èyí dúdú tẹ̀yìn yìí. ẹ̀gbọ́n wọn báàgì mi bá mi lọ nínú. òkè báàgì tèmi nìyí o. ó ti akẹ́rù rẹ̀ ta ó ọ̀sìn ẹ̀fẹ́ fara pa wa rárá ó ti asáré fẹ́ kẹ́rù rẹ̀ ta. ó bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn kan lè pè mí. bẹ́ẹ̀ ọ̀ya wá gbé báàgì tè ọmọ lọ mọ wàá pẹ́ dé o. má pẹ́ o má ṣe rí lè dé o má jẹ́ kí màmá mi ó fẹjọ́ rẹ sùn o tó gbọ́. mo ti gbọ́. mo wá lọ tiẹ̀ mọ́ kò dúró lẹ́yìn mi tòró òde nù lọ́mọ gbọ́n ní. ẹ fòun lẹ̀ kílẹ̀ lẹ́rú ẹ bá mi sọ àṣekọ̀ yóò tí ì lọ ni. mo rí pé kò sì tó àsìkò tí ó yẹ kí n wá bẹ́ẹ̀ fi ní kí n wá. látàlẹ́ àná tí mo sì fi dé mo tún rí pẹ́ẹ́ tó ń rẹjú kí n má dànù máa yín ní ojú òkú mọ̀ bá fa orí fífọ́. ilé yẹn bá jẹ́ mi náà gbà ń bá ń sùn ó lè fa orí fífọ́. wọ́n á rí pé ẹ̀sọ́ kankan láti àárọ̀ ìyá mi kí ni tí ẹlẹ́fẹ̀ẹ́ bá mi sọ. mo fẹ́ ọwá náà ọwá farapamọ́ tí ò tó bẹ́ẹ̀ ni. ó tó bẹ́ẹ̀ ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ó ní ìdí tó mo fi pè ọ́ ni sọwárí lánàá ọ̀rẹ́ mi pọ̀ mo sì wá sùn mo gbàgbé àtìkọ́ sùn. ọ̀hánìdì náà pa àwọn ilé àlejò kóyà yín náà aṣọ kúrò tí kẹrù ta tèmi ọ̀gbà kò sẹ́ni kankan tí ó gbọ́n tí mo fẹ́ bí ó. báwo oníbàárà yín bá sì fẹ́ wọlé ẹnu ká tó dákẹ́ ni wọ́n bá tó lọ àtọmọ sọ́ọ̀sì. lẹ́nujọ́ mẹ́ta bí n bá sùn láwọn àlá kan tí ó dùn mọ́ mi nípa rẹ̀ torí ìwọ̀n ọ̀pọ̀ náà nílẹ̀ o bí wọn náà ti ó sì ṣàlàyé kankan ọ̀sùn kankan fún mi mo sì mọ̀ pé bí nǹkan kan bá ń dùn ọ́ lẹ́mìí kò sẹ́lòmíì tó tó yọ sọ fún lẹ́yìn ìlú ìyá tí mo bí ọ mo sì ní
pé ọ̀sùn kankan fún mi. Etí mi sì ní. Pé ọmọ pé àwọn èèyàn wọ́n bá ń sọ̀rọ̀ rẹ̀ kò ní sọ létí ọlọ́rọ̀ lọ́mọ ọ̀pẹ̀lú ẹ̀yọ́ bá nífẹ̀ẹ́ rẹ̀ yóò wí fún ọ wọ́n wá rí i pé ìwọ ọlọ́rọ̀ gangan ọ̀sùn kankan fún mi dáàbò ọkọ mi kí n tí bá ń ṣẹlẹ̀ fún ọ tí ọ ṣàlàyé fún mi kí n gbọ́ ìdílé gbà mí. Ìyá mi, ẹ ṣeun pẹ̀lú àríwò mi. Tí èmi náà kò yí ọ. Bẹ́ẹ̀ ni ìyá mo kàn sáà rí pé iṣẹ́ bó ṣe ń lọ wájú ó tó ń ní sẹ́yìn àmọ́ ṣùgbọ́n pẹ̀lú ògbó tó ní ọlọ́run gbà kó sọ wá rí ó lè lè ṣàlàyé fún mi. Ìyá mi gbogbo àwọn ọ̀rọ̀ míì tí bá ní kí n máa sọ orí ilé ìfún tí wọ́n bá ti ń jẹ gbogbo ti dé sẹ́mi náà sọmọ kékeré mọ́ ni mi lè sọmọ kékeré mọ́ débi tí màá máa sọ ọ̀rọ̀ tí ó máa jẹ́ bàlújẹ́ fún mi kí ló ti lè fi sọ ìyá mi tó bá wá dàbí ẹ̀sẹ̀ orí ti àmọ́ gbogbo ẹ̀ náà ni ọlọ́run gbà mí ló dákẹ́. Sórí tó sọ orí wí wá rí ìwé fi àṣírí pamọ́ fún yìí hàn ó yẹ kó lè sọ fún mi. Ẹ ti gbọ́ náà. Pé àbújá mi o nǹkan báyìí ṣẹlẹ̀ sí mi o àgbà ló dé lóòótọ́ bí kémi náà mọ̀ nìkan lọ́dọ̀ àwọn àpá mi pé tọ̀ ẹ gbà mí o ó kú lówó lọ́wọ́ tá èèyànjú rẹ̀ mo sì mọ̀ pé elédùà ìfẹ́ ni ọlọ́run sílẹ̀. Ẹ má bínú. Àmọ́ ọwọ́ àbà náà ni wọ́n bá di ọ̀túnla yọjú sí mi èmi náà ti dọ́dọ̀ àwọn àfáà mi ẹ gbà mí o orí mi o wọ́n bá là á ṣe sí ẹ ṣeun ìyá mi ẹ ṣeun mo dúpẹ́. mo fáwọn kọ́sítọ́mù rẹ. Bẹ́ẹ̀ni. Orí pólíbàgì bá ń gbé fún ìyàwó rẹ. Bá ń gbé fún ọ̀sọ̀ dáadáa. Mo bá ń káwọn ọmọ rẹ o tó ti gbọ́ má pẹ́ lọ́túnla o. Ìyá Madu ọ̀gá rẹ fi ẹjọ́ rẹ sùn gbogbo bí wọ́n dẹ̀ ṣe sọ ìgbà tán ní ọ̀hún ló dé. Gbogbo tó ń sọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀. Orúkọ mú mi lọ́wọ́ bí ìyá, èmi náà sì fẹ́ bí ọmọ. Náà tí mo sì ṣe tí mo sì rẹ̀ bóyá mi ò gbọ́rọ̀ pé kò dáa lọ́dọ̀ rẹ̀ ni. Àjẹ́bẹ̀ kò sí kèrèkèrè rẹ̀. Ìwọ náà yí àyípadà jẹ́ kó bá a. Jẹ́ kí àyípadà kó bá a. Ẹ sí dáadáa. Téèyàn bá ju ọ̀gá èèyàn lọ, kò ní kí ó mọ̀ forí balẹ̀ fún un. Ọ̀gá èèyàn ọlọ́run èèyàn ni ẹ máa ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ pẹ̀lú ilé ọ̀hún. Kò sí gìrì ọkùnrin mẹ́ta kò sí gìrì Ìyá Magi wá kò sí gìrì. bọ́ bá kó ẹlẹ́rìndòdò mẹ́rin wá torí mi ní òun fẹ́. kò sí gìrì. ìbànújẹ́ ò ní bá ọ. ẹ̀yà àlejò ńlá. ó ní mú nǹkan tì ní ayé náà ní gbogbo nǹkan ṣe ń lọ. yóò máa lọ létò kò sí dáadáa ni yóò máa lọ kò sí gìrì. ó ní wọn náà ṣe. ẹ ṣeun. gbogbo nǹkan ṣẹlẹ̀ kẹjọ. àwa náà la ní yìí. kò sí gìrì. ọ̀tọ́jú wa. ọlọ́run á máa tọ́jú wa. Èmi bá fẹ́ dàgbà dandan ni kó tọ́jú àgbà. Kò sí gìrì. Sọ́ọ́rí ó ṣe rí. Sísí tí mo sí. Wọ́n lè mọ̀ bínú mi ṣe rí ni. Lórí. Kò sí gìrì.
mi lẹ́sẹ̀. Ẹ wọ́n jẹ́ kí ni mo kọ́. Kí ni yóò lè sè? Ẹ wọ́n jẹ́ kí ni mo kọ́. Má jẹ́ orí bẹ́ẹ̀, má jẹ́ orí bẹ́ẹ̀. Wọ́n pín náà bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀. Wọ́n pín náà bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ dáadáa. Ẹlẹ́rìndòdò tó gbé fún wa mo ti gbé tánu ó lódùn ó tún lóyin lágbára Ọlọ́run ọ̀rọ̀ rẹ̀ ó máa dayọ̀ ni yóò sì máa dùn kò sí kiri. Dọ́gba lọ́ọ́ máa ṣe kínní yìí. Ibi tí màá ṣe ní gbogbo ìgbà lónìí. Ìbànújẹ́ wà ní bá ọ Ògúndábèdé ló kó owó wá ló ti wà ní owó Ògúndábèdé kò ní gbẹ̀yìn rẹ̀ ò ní rí bínú rẹ̀. Bí mo ti wí ní òdodo ọ̀rọ̀ nígbà mo sí tèmi náà ó rú ní fùú wo bó ti rú ni bẹ́ẹ̀ lọ́wọ́ òrí ọmọ rú bí ọ̀sẹ̀. Àṣẹ. Gbogbo tó o bá sì sùn yóò máa sùn dáadáa. Kọ́dà bọ́ ọ bá gùn yẹn ó máa sùn dáadáa. Àṣẹ. Wọ́n lè mọ̀ yìí pé Ẹ bá sọ̀rọ̀ mọ́. inú mi ló fi kìíní lẹ́ni ńlọyìn ọgbà ìgbádùn ayé rẹ̀ yóò máa yóò títí ní èmi náà ti wí bẹ́ẹ̀ kẹ́sì. Ká má mọ̀ ká gbàgbé. Ọ̀gá sọmọlúwàbí Ká má mọ̀ ká gbàgbé. pèsè rẹ̀ dé. Òyìn sì fẹ́ máa kọ́ mi nítorí mo rówó yìí òyìn ò ní kọ́ ilé ayé ní gbogbo ìgbà lójoojúmọ́ kò sí kiri lóòótọ́ kò séwu lóko àbí ìwòwò àparò kò gbọ́dọ̀ sí kiri kò tiẹ̀ ní sí kiri gbogbo ẹnu lèmi máa fi wí. wọ́n sá máa ṣe dọ́gba bí tí máa ṣe lù. Kíkọ́ ojú kan. máa wo gbogbo tó bá tẹ̀ yóò máa rẹ̀ lọ. bí ọba ti wò òkè báyìí sọmọ pé kò sẹ́ni tó rò pé òkè lẹ́yìn káàdì sánmà ọlá rẹ̀ ò ní lókè. wo Ògúndábèdé ní bẹ nínú owó Ògúndábèdé ò ní padà lẹ́yìn ẹ̀. tó o sì ní kí n fi kún fún ọ gbogbo tó o bá gùn ọ máa sùn rárá ni kódà bó o gùn yàn. Sórí àdúrà ẹ̀yọ̀ kan. gbogbo tó o bá gùn ọ máa sùn dáadáa. Ìyá mi náà máa ń wí bẹ́ẹ̀. A ní gbogbo tó o bá gùn láyé ọmọ gùn dáadáa ni. kódà bó o bá gùn yàn ọ máa sùn dáadáa. Ẹ ṣe dàrí. Ìyá mi ò dé. Ẹyin akílé o. Ṣé ọ̀làdé tó máa retí? Ẹgbẹ́jọ́ dànù. Ibi ọ̀dùn gbówó rẹ̀ wọ́n rí ìgbà ìgbàjọ́ sọ ní ìrànwọ́. Kí ló ní àgbẹ̀wọ̀ lọ fún mi? Ìgbè dání. Ẹ̀mí ẹ̀gbọ́n tèmi lọ ni. Wọ́n sọ ilé ìyàpọ̀. Ẹ ṣe wo. Wọ́n sọ ilé ìyàpọ̀. Àkàsọ̀ kẹrin. Ọ̀rẹ́ mi ò ṣe. Gbogbo wa náà la máa ṣe ọ̀pọ̀ ọdún láyé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. O mọ̀ surprise package kan tí mo ní fún yín sórí inú bọ́ọ̀sì tí mo gbé kalẹ̀ báyìí gold earring àti wristwatch pẹ̀lú gèlè tí àwa márààrún máa lò mo ní mo dì sínú bọ́ọ̀sì mi. Ó dáa bẹ́ẹ̀. ṣùgbọ́n àbí kí n ṣe fún ẹ. má wulẹ̀ ṣe yọnu rẹ. mi ì tiẹ̀ ní ṣe fún wọn nìkan ó dìgbà tí àwa márààrún bá péjọ báyìí ó ní mo máa ṣe wọn. bẹ́ẹ̀ta ṣó ti yẹ báyìí ṣó rántí débi aláṣọ tí mo sọ. ibi tó rán mi dé gan-an mo jẹ́ débẹ̀ tí ọ̀gán bá rí aṣọ yẹn wò á dùn mí bàjẹ́ àwọn píṣọ yẹn gan mo ti gbé fún wọn wọ́n máa ṣe sára aṣọ yẹn kò sí ìpàtàlá aṣọ yẹn kò ní wàhálà àánú rárá. Thank you my friend, God bless you. Then ṣó dẹ̀ sọ fún dáàdi wa kò tó ṣe wọ́n lọ ṣe nǹkan kan lẹ́yìn wọn. torí wípé wẹ́lẹ́wẹ́lẹ́ tó ń jáde lẹ́nu ọjọ́ mẹ́ta wọn á ló ti pọ̀ jù wọn dẹ̀ nímọ̀ yìí pé plan ni mo ṣe ní kó ṣe àlàyé fún wọn dáadáa kán mọ̀ pé torí plan ti birthday tá n plan ni. àgbà tí mo sọ fún wọn gan ó dùn mọ́ wọn àwọn gan ní surprise package wọn fẹ́ ṣe fún ẹ. ok mo trust wọn ṣé wọn pé last year bọ́n ṣe fún mi ní surprise package náà nìyẹn. èmi gan dùn gbà tán sọ ní ọ̀rẹ́ mi náà. I know that this one is going to be a bigger one abi o ṣe ọ̀rẹ́ mi
God bless you. Kí ló máa jẹ báyìí? Mo ti yó báyìí ọ̀rẹ́ mi, mo ti yó. Abẹ̀rù yó fún kíni? Wàá dẹ̀ máa bọ̀ ń bí wàá máa sọ pé o ti yó. Ṣé ìgbà tó ń bọ̀ ń bí o mọ̀ pé o máa jẹun bí ni? Mo sì mọ̀ pé o máa bínú, mo fi ń bẹ ṣeré náà. Irú eré wo ni? Ẹ kú tọ́jú lé. Ilé jẹ́ ká lọ jẹun jàre. Ṣadé wá bá mi gbé bọ́ọ̀sì wọlé. Adé máa lóògùn jẹun. Ìyálẹ̀ ti pọ̀ jùjọ. Nígbà tí a wọnú fúláàtì lọ́hùn àbá baba lé àmọ́ nígbà tí níyàwó baba àrí baba náà nù ní tọ̀ baba dà baba ò sí nílé nígbà sì ti rí ọdẹ sí àrí baba fún wa lẹ́tọ̀ọ́ wa. Gẹ́gẹ́ bí àwa ṣe mọ̀ wípé tá a bá ti lè rí baba tó sì wọlé tó jáde fáwa ìrọ̀rùn ti dé. Ìdùnnú ti dé bá lọ́ba tán. Ìwọ náà wọlé kọ jáde kọ fún wa. Kò sí gírì ló fún yín lówó. Ṣé mi wá jọ kò sí gírì? Bẹ́ẹ̀ ló ti bí ni wo kò sí gírì Olódùmarè ló dá fún wa pé kó máa fún wa lẹ́tọ̀ọ́ wa àti gbà pẹ́. Ẹ jẹ́ wá ibi tẹ́ bá wá owó lọ kẹ́ wá gbà lọ kò sí kọ́bọ̀ fún yín bí. Yàrá ọmọ kẹ́ bó ṣe ń ṣe báyìí fún wọn lówó. Wọ́n náà sì tún ní kí n mọ̀ fún wọn lówó. Fún wọn lówó ọ̀rẹ́ mi. Ṣọ́ọ̀ṣì ṣe owó pamọ́ sí bíi ni. Ṣé fún wọn lówó ọ̀rẹ́ mi. Ìtọ́ bá lówó nínú pọ́ọ̀sì tí o lè ṣe kó fún wọn. Èmi á fún wọn o. Sọ́ọ̀rì ìwọ ọba fún wa àmọ́ àlẹ́tọ̀ kankan láti gbà lọ́dọ̀ tí wọn. Àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ láti fún wa lẹ́tọ̀ọ́ wa ńlá ń béèrè. Dandan wọ́n sì gbọ́dọ̀ fún wa ní. Nígbà sì ti bọ́ kó tá a báyàwó. Sọ bẹ́ẹ̀ náà mo lọ́rọ̀ yín ń fi mú ṣé o ti gbọ́ nǹkan tán wí ẹ dúró dè mí owó lẹ fẹ́ rí mo mówó. Ìbànújẹ́ ní jẹ́jẹ́ káre. Abẹ́ ọ̀gá mi. Kò sórúkọ tiẹ̀ ń bẹ̀. Ṣé o mọ̀ pé tí ò bá sọ́dún ta náà tẹ́lẹ̀ ẹ lè má fún mi ní nǹkan ni mo ṣe wò pé ká ṣe lè fáwọn staff. Wọ́n ẹ̀yin mánéjà mẹ́rẹ̀ ní sá. Mo ti ṣètò 2.8 million naira kalẹ̀ fún yín. Ẹ ṣe sá. Kẹ́ ẹ̀ pín ní orí òjò orí sọ pé ọ̀lọ́gá èsì kò tó mójú wọn lọ́wọ́ this time around. Torí pé mo tún ti ṣètò ní ìfún wọn. Sọrí kámbì torí ẹ owó ni mo rà fún gift iṣẹ́ òwèrè tí mo ṣe. Kò jọ rárá káwí àbí kí ni mo kọ́ iṣẹ́ wo ló ń ṣe ẹ jọ ẹ sọ fún mi náà. Iṣẹ́ tí wọ́n mọ̀ sí ní òun ló ṣiṣẹ́ yẹn ti ṣe lè bọ́. Àìsówọ̀ tó ṣe ìṣiṣẹ́ ni lẹ máa fi gbé kábíyì tó nìkan dájú ó ti pọ̀ jù. Tó ti bọ̀ kábíyì yẹn tó wà bí lọ kó mi sí ìtọ́jú tó 2.8 yẹn kẹ̀kọ́ lára rẹ̀. Àdúró owó yẹn náà. Ọmọ tó bá ṣiṣẹ́ déédéé. Ṣé ẹ gbìyànjú owó sẹ́ǹkùlé ni? Ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ ń fún lówó ni? Dájú ṣé ẹ gbìyànjú owó sẹ́ǹkùlé? Báwo ni ìfọ̀sọ̀rọ̀ tó bọ̀ lára rẹ̀? Mo sọ̀rọ̀ láti sọ fún yín pé kápẹ́ńtà yẹn ó ti park. Oh my God. Ọmọ mi ń kọ́. Kò sí problem staff. Respond to gbogbo treatment staff. Ó ṣe kò sí nǹkan tó ṣọmọ yín ọmọ tí ó wà òkè. Ẹ̀yẹ sà. Láàrin ẹ make arrangement bí wọ́n ṣe lọ gbé òkú wọ́n á dẹ̀ gbé lọ sílùú wọn láti lọ ìbẹ̀rẹ̀ àpò tó kẹ́ jẹ́ kí n mọ bíìlì tó máa máa kọ́ sí. Mo ní kí n rán yín létí balance tó kù pé kẹ́ má gbàgbé báwo ni. Ó máa sàn èló ló kù náà. Ọgọ́ staff. 270,000 naira. Ṣé ó dẹ̀ yẹ kó tó bá yẹn ṣá? Ọmọ wa ti lálàáfíà. Kò sí problem.
so wọ́n máa san owó èèbù. á sùn lẹ́ máa fún wa sàn. very soon ọmọ máa yẹ lẹ́wọ̀n àdìtàjẹ́ lọ́la kó tó dọ̀la lẹ́wọ̀n máa kó wa. ok kò sí problem. ṣé máa ń lọ gbé ìjà pa. oníbúrẹ́dì kí yín o. ẹ ra búrẹ́dì o. Owó ní búrẹ́dì. Yes, sir. Báwo ni fẹ́ràn bẹ́ẹ̀? Ok. Báwo lọ ṣe fẹ́ sí? Àpò yín búrẹ́dì. Eléyìí ẹ̀ náà ìsìn náírà. Eléyìí lọ. 80. Kò sí 70 bẹ́ẹ̀. Kò sí o. Àbí 80. Àǹtà rẹ̀ lọ́dún àǹtà 70 náà. Ẹ lè máa lọ sí tẹ́sí tà ṣe fẹ́ ra búrẹ́dì ní àbí ẹ fẹ́ máa lọ́jà ní ìlú. Ọmọ yìí dẹ̀ wà pa ọ̀dọ́ náà. Ọ̀yẹ́ wà bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀. Àpà ọ̀lẹ̀ kátó náà yìí. Bẹ́ẹ̀ni mo fẹ́ kó máa fi búrẹ́dì náà. Ok, kí n máa wá yín kí n kọ́kọ́. Ìyẹn náà wà òkè wájà yìí. Bẹ́tà ju búrẹ́dì òkè yìí lọ. Ẹ lọ́jà wa. Next time, ẹ máa fi báyìí lọ́sọ̀ láǹfẹ̀. Kò sí wàhálà, ó wà gbòòrò wà bẹ́ẹ̀. Oníbúrẹ́dì kí yín o. Ẹ ra búrẹ́dì o. Oníbúrẹ́dì ló kí yín o. Ọ̀pọ̀ ẹ̀jẹ̀ lẹ́kìn máa jọ láì náà. Jọ̀jọ̀jọ̀ ṣó fẹ́ ra búrẹ́dì bọ́ bá mi. tí mo fẹ́ fún ìtajà túùsì kan tó máa pèsè sí ara àríwá ọgbọ́n kí ni ìjọ. Ṣó ya wèrè ni? ní omi ò dúró wèrè náà sí wèrè wà ní Wọ́n kó bá ẹ ni. àwọn àìsè láìsè kó bá ra. Ọmọ nǹkan tó ń ṣe é ṣá. Next time, wọ́n bá mi try báyìí. báyìí wọ́n gé wèrè gan. wọ́n já sọ́nà àṣẹrẹ́ ìbú lọ́kàn pátá jíjà wọ́n já wèrè ni wọ́n gé wèrè. Ọlọ́run fún ìyá ẹ̀ ni. olórí pátá jí ẹ̀ jẹ́ ń wo àìwọ́ wèrè gan. Ẹ̀dì sọ fún màmí pé mi kiri ṣá o. Mo bá wọn pé máa pàdé wèrè báyìí ní ìbátí. wọ́n máa mi sọ ẹ lọ́jọ́ ẹ lónìí. Bá mi try báyìí. báyìí wọ́n gé wèrè gan. Bàtàlẹ̀ o. ìyá atalẹ àbí kìnìún ẹgbẹ dákun tó o rí àwọn súnmẹkà tí mo ní wọn bá ń ṣe bàtà kó o fún wọn bàtà láti jẹ tó o sì máa gbọ́ mo lónìí ẹlẹgbẹ́ lónìí. kí ló máa wí. ìwọ kọ́ àǹtí ẹ ni. èmi bọ́mọkùnrin ọmọ bàjẹ́ ẹgbẹ́ mi. ẹgbẹ́ mi èmi bàjẹ́ lẹ́nu ẹ dákun ta ló gún yẹn fún ọgbọ́n tó ní tọ́bi òṣù. ẹ dákun ẹ ń wò mí ràn ni ọwọ́ wú kalẹ̀ bí búrẹ́dì Ghana báyìí ní ń bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ fi mí pa ẹ́ wà dákun tó ní gbogbo rẹ̀ nàdàdà ìdí sí ọ. èsì iye oko lóòsì ó wà sọ mí di sàwáwú ẹgbẹ́ rẹ̀ èmi àti ẹwà wà nú ẹgbẹ́ mi. ìgbà tó dé sí ọ yóò dáa ó sì sọ fún pé ẹni ọ̀n bá gbélé kò gbádùn débẹ̀. bẹ́ẹ̀ni. tẹ́mi lọ́wọ́ fi pa ẹ́ wà báyìí. o tó àbí kàkẹ́ ìṣẹ̀ṣẹ̀ rẹ̀ ni tó ń bọ́ sọ̀rọ̀ tó wá kẹsẹ̀ orí kíní kan ní gbogbo kí ni ṣe ọdẹ náà. èmi lọ gbọ́dọ̀ mi ilé. ó sọ̀rọ̀ ọ̀fọ̀ ogun mi mú. ó sọ̀rọ̀ rẹ̀. ọ̀fọ̀ ogun mi mú. ó sọ̀rọ̀ rẹ̀. talẹ̀ kí ló dé kí ló dé kí ló dé kí ló ṣe kí ló ṣe talẹ̀ kí ló fi ṣe talẹ̀ ẹgbà mi wọ́n kúrin wọ́n talẹ̀ talẹ̀ gbọdọ̀ bá gbé talẹ̀ talẹ̀ ẹja gbogbo talẹ̀ 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 èkó tó lè lè. gúdùgbò ẹyẹ ayé àkàrà ẹyẹ òde ọ̀run ẹyin ẹyẹ abìyẹ bàgẹ́bàgẹ́ oyin ìyá mi o. bá a bá perí ajá ajá gbó bá a bá perí àgbò àgbò akàn gbọ̀ngbọ̀ngbọ̀n bá a bá perí akọni àfidà lálẹ́ gàràgà àṣàkẹ́ kí ló dé ètí ṣe tó ń darun máa lójú òní èsọjọ́ ìpàdé wa. ìyá ẹ ló dé ìsọjọ́ ìpàdé yín iṣẹ́ wo lẹ rán mi tí ì jẹ́ bẹ́ẹ̀ bá ní kí n ròkun bẹ́ẹ̀ bá ní kí n rọ̀ṣà mò ń lọ nù irú ìyàtọ̀ tó bẹ́ẹ̀ bàǹtìbàǹtì ọwọ́ àjẹmí ẹ̀rí kankan ṣe sí i.
ìjókòó. àní ojókòó. ọ̀rọ̀ sáà ní tóbi títí ká fọ̀bẹ bu ẹnu iná là á fi sọ ọ́. Àṣàkẹ́ sórí lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ èkúkú wù ọ̀ràn ìdákẹ́ lórí ọ̀rọ̀ rẹ̀ sórí tí n bá sọ fún ọ pé omi ń jóná ó yẹ kó bí mi pé eérú rẹ̀ dání. ẹ kẹ́rù ẹ̀ wá ìyá. sórí lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ olú ti wù síbi táì tí tù ú ni ò jẹ́ ń ti rí nǹkan kan ṣe sí i látijọ́ yìí. ìyá olú ṣe kínní níbo ló wù títí àìtí tú gbogbo ibikíbi tó wù kí olú náà lè wù sí ẹ tú gbogbo ẹ̀ dànù gbogbo ẹlẹ kẹdákẹdá ẹni yòówù kó jẹ́ mo ní kẹjẹ àtúkàtúkà ṣé bí ọṣẹ ṣe ń ṣojú. ìpá ìmọ̀kànmọ̀kàn ẹni wẹjú lẹ́rù ń bà kò burú bó bá jẹ́ bó ṣe wí náà ló ṣe fẹ́ ká tú dànù ká wú ti gbòǹgbò ti gbòǹgbò. wọ́n bá rí bẹ́ẹ̀ ó ti di ṣíṣe náà torí ẹni tó pa gbónúgbó òjọ́ ẹni tó pa kàlàmọ̀gbò òpó sùn ẹni lọ́wọ́ nù kún kátàkátà ọ̀pọ̀ ọdún mẹ́ta dágùn bá sì gọ́ máa wọ lẹ́sẹẹsẹ ọ̀gbẹ̀rì láti yọ. bẹ́ẹ̀ ni nígbà tó tẹ̀ ti tẹnu rẹ̀ jáde iṣẹ́ ti di ṣíṣe bọ́bá wá rí bẹ́ẹ̀ pawọ́ yín pọ̀ báyìí. àṣìyàyà ọmọ olódòdè àṣìyàyà ọmọ ọlọ́kà bàbà bó o bá ti délé kó o sọ fún olókùn sẹ̀ní adé kó o ní wọ́n tún ti tọ́ wa o àfẹ́ ṣòro ó yẹ ìsìnrógundó ní ìṣàwọ̀ wọn lóde ìtorí ẹ̀bì tìrẹ́pì ṣepì ní ìṣàwọ̀ wọn lóde ọ̀rọ̀ èpè ó dífá fún ọ̀yìn ní pínpín tí so lórí kóyèkóyè igbó jújú lórúkọ tí wọ́n ń pe kú ọ̀dàn jújú lórúkọ tí wọ́n ń pe àrùn ẹ̀fúùfù lẹ̀lẹ̀ fẹ́ ọmọ lẹ́sẹ̀ kún mọ́ nínú terúterú lórúkọ tá a pàṣà sí i adétúká lórúkọ tá a pẹ̀ fún o adẹ́rìnàká lórúkọ tá a ń pè ṣù ọ̀dàrà gbogbo yẹn wá parapọ̀ báyìí kẹ́ ẹ lọ́ọ́ fi lé ẹnikẹ́ni tó wá ń di ọ̀rọ̀ bá ń talẹ̀ ọmọ Àṣàkẹ́ kẹ́ ẹ lọ́ọ́ fi lé wọn ṣèpàdé àìrójú àìráàyè kó bá wọn bẹ̀ àìríṣe àìrímu kó àìríjẹ àìrímu kó bá wọn bẹ̀ kí ṣìṣe ọ bá wọn àìrójú àìráàyè kó bá wọn bí wọ́n bá bù wọn gbọ́dọ̀ rọ́bẹ̀ fi run torí kéṣekéṣe ti dá láwùjọ ayé igi ti dá láwùjọ ọgbà tó bá sì rodidi ìmọ̀dẹ̀kẹ́ ìgbà àdánmọ́ gbapò rẹ̀ kú ni gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ nù ọ̀rọ̀ ọmọ Àṣàkẹ́ kí wọ́n máa kú bá já ṣẹ́kù tó ń tògbóró kí wọ́n máa kú bá gbò ṣẹ́kù tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ ẹnu ẹ̀ Awùyárẹ̀ kò ní wí ti ẹ̀kọ́ mọ̀ṣẹ́ gbogbo ohun tí mo wí lónìí ti dàṣẹ àṣẹ ti gùn kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ tó ní tolúwo tún fẹ́ ń tẹ́jú gbọ̀nà ègbé ayé ti wí dandan ní kẹ́gbọ̀n ọ̀run ó gbà. sódìdí tálẹ̀ mo gbọ́ tálẹ̀ dákun tálẹ̀. sọ fún wa ní nǹkan oníbodè gbogbo eléyìí ò yé mi ò yé ọ ẹ la lọ́rọ̀ bàbá làkì yé ni ọ̀dà sọrí oore tí wọ́n ń rò pọ̀ ṣeun ọ̀sìn kankan sọrí iyọ̀ níyàtọ̀ jẹ́ nílé ayé ọ̀sẹ̀ lọ́ọ́ joyin rẹ̀ báyìí tó wò ó. ẹ dákun ẹgbẹ́ mi ẹ rà mí kalẹ̀ ẹ dákun mo bẹ̀ yín ni ẹ dákun. kí lẹ korúkọ ọmọ yìí. Bántálẹ̀ ni. àbá Bántálẹ̀ ọmọ yìí yí ọgbàdàn ọlọ́run ló bá àlàáfíà wọn ni Allahumma anta salam wa minka salam wa ilayka jaddu salam wa ayna rabbana fi salam wa aydina bi jannati daraka dara salam tabaraka rabbana wa ta'ala ya sajjan ya sali jalali wal ikram ọlọ́run ló bá àlàáfíà ọ̀dọ̀ ọlọ́run àlàáfíà ọlọ́run náà ni ó fún wa ní àlàáfíà láti ìlú ayé wa ká lè bá ara yìí ṣe.
A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Bàbá Bántálẹ́, ọba bá ń ṣe nǹkan kan báyìí o. n ó ṣe ẹ sọ fún mi n ó ṣe. Ọba ń lọ sódò ṣàṣà lóòótọ́ ó jìnnà o ṣùgbọ́n ìyá abiyamọ nù ó ti gbọ́ bọ́ ọba dé odò ṣàṣà ọ kọ̀wọ́ bọ ní odò ṣàṣà ó jẹ́ o ọ wàá fọwọ́ wù gudugudugudu ó rí òkúta mẹ́ta ń bẹ máa ń bọ̀ wá sọ ma pé bí omi ọba dàrú kí ìtòrò béèyàn ọba ṣàìsàn àní mọ iye àlàáfíà ọ ṣàìsàn nù àwa mọ iye àlàáfíà wà lọ bá mi mú òkúta náà wá mẹ́ta kọ wọn gbọdọ ní. o ti gbọ́. àfa àìsè jẹ́ mi ò lọ. má lọ. sára ọmọ mi ó yà fa. pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run. sára omi. fílẹ̀. àbá tẹ́lẹ̀ tètè lọ ẹ mọ̀ pẹ́. àfa ẹni òkúta mẹ́ta. ẹ̀kọ́ nínú omi. nínú omi. fọ́ọ̀rù gudugudugudu. sọ ma pé máa gbọ́ bómi ọba dàrú kì í tòrò. báyìí sàn ọba dé àní mọ iye àlàáfíà. ó ti wá dé ní ìsìn wà lọ. ẹ ṣeun ẹ jẹ́ tètè lọ. ẹ tètè lọ. mọ̀kànlélá tán báyìí mọ̀kànlélá tán o. ẹ ṣeun ẹ kú ìtọ́jú rẹ ìyá wa abiyamọ tòótọ́ ẹ kú ìtọ́jú wa ìyá wa ṣé ẹ mọ̀ mí ẹ mọ̀ mí. ẹbí tirẹ̀ pì ṣe pì ní ìsáwọ́ wọn lónìí ọ̀rọ̀ èpè
dífá fún ọ̀yìn ní pépè tí sọ lórí tó yẹ kó lè igbó jújù lórúkọ tí wọ́n pè ọ̀dọ̀ jújù lórúkọ tí wọ́n pè àrùn ẹ̀fún fẹ̀lẹ̀ fẹ́ ọmọ lẹ́sẹ̀ fún wọn nínú tẹrútẹrú lórúkọ tá a pàṣẹ sí adétúká lórúkọ tá a pẹ̀ fún ọ adẹ́rìnàká lórúkọ tá a ń pè ṣù ọ̀dàrà gbogbo yẹn wá parapọ̀ báyìí kẹ́ ẹ lọ fi lé ẹnikẹ́ni tó wá ń di ọ̀rọ̀ bá ń talẹ̀ ọmọ àṣàkẹ́ kẹ́ ẹ lọ fi lé wọn ṣèpàdé àìrójú àìráàyè kó bá wọn bẹ̀ àìríṣe àìrímukọ àìríjẹ àìrímu kó bá wọn bẹ̀ kí ṣìṣe ṣìṣe ọba wọn àìrójú àìráàyè kó bá wọn ṣe bí wọ́n bá bu ọ̀gbọ̀dọ̀ wọn bẹ̀ fi ṣe torí kẹsẹkẹsẹ ti dá láwùjọ ayé igi ti dá láwùjọ ọgbà tó bá sì lódìdí ìmọ̀lẹ́ mẹ́ta tó wọ́n bá gbogbo ẹnikẹ́ni tó lọ́wọ́ kú bá já ṣe kú kò kò kí wọ́n máa kú bá kò ṣe kú kò tí kò lọ́wọ́ rẹ̀ rẹ̀ àbújá rẹ̀ kò ní kí tiẹ̀ wọ́n ló ṣe gbogbo tí wọ́n mú lónìí ti lè ṣe àṣẹ ti kù ó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ tó wà nítorí wọn fi fẹ́ kẹ́ ẹgbẹ́ ayé ti fi lẹ́sẹ̀ ní kápọ̀. ẹ mọ̀ mi. náà wọ́n á mọ nǹkan ẹ̀sìn tẹ́sí ni. ìyá wa wọ́n ní ìpátá apá ògbèrè a gbọ́dọ̀ pawó bẹ́ẹ̀ èmi mà yín ẹ̀yin náà mà mí àbí bẹ́ẹ̀ kọ́. náà mo á mọ yín kọ́ ẹ̀sìn tẹ́sí ni. ọ̀dà ọ̀kàrí orí jẹ́ kí n kọ́kọ́ sọ fún ọ náà sórí àìgbádùn ọmọ yìí bàbá olówó kan ló lò lówó kan ó lò fún àǹfààní ara tiẹ̀ ìwọ sì ń gbìyànjú pé kí ọmọ yìí ó lè jẹ́ adérọ́pò fún ọ nínú ẹgbẹ́ yín kò wá lè rí bẹ́ẹ̀ o so orírú sùúrù tí wọ́n ní ọmọ yìí ò lè ní sùúrù náà ọlọ́run ní jẹ́ ká fọwọ́ wa gbé ọmọ wa sí i kí ọmọ yìí ó lè bá jẹ́ adérọ́pò fún ọ lẹ́yìn wá ọ̀la ẹ jẹ́ ká pawọ́ pọ̀ kọ́mọ yìí ó gbádùn. ta ló bọ̀ sọ. ọlọ́run ọba ọ̀dá ń tipa rẹ̀ ọ̀ka ọmọ èèyàn ní sọpọ́ tán ọlọ́run a sì ló kù ọmọ èyí ó gbádùn. a jẹ́ pé tó bá wá gbádùn èmi náà wà máa fi ara mi gbogbo ayé mi ìfi sin Allahu. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar wípé tí ọmọ yìí bá gbádùn ó gba Islam alhamdulillahi rabbil alamin pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run ó ti gbádùn ìbọ́nà là á sọ fúngbà tí èsì èèyàn ọlọ́run náà bá sọ ẹ̀dá mi dáyò kù ọmọ yìí ó gbádùn yóò sì rí bá a ti ṣe ń fẹ́ ọ ti gbọ́ pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run wọ́n fi ìyókù lẹ̀ kí lè gbogbo ẹ̀ bántálẹ̀ ni bántálẹ̀ awúsù bí láyé. kò sí gírì. ó bàbá. kò sí gírì. ó bàbá. ẹ̀mí ló mú pé ọ́. jù péré ni. sí ò sí gírì. eré ti wà bàbá. kí ló dé. bàbá mo ti gun àkàsọ ẹlẹ́ẹ̀karùn-ún bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀karùn-ún. ha ṣé bá a ti jọ sọ ni. ní èmi ṣe bí mo ṣe kó bẹ́ẹ̀ náà ni mo sì lóbìn kan ní ẹ̀gbẹ́ ilé mo sì. ẹ̀yin ìyá mi kò sí gírì ṣe bẹ́ẹ̀ àkàsọ àkọ́kọ́ ó mú gùn ẹlẹ́ẹ̀kejì ó gùn títí ó fi dórí mẹ́rin ogun ẹlẹ́ẹ̀karùn-ún láì jẹ́ ẹ gbọ́ ṣé ń tẹ́ ẹ wí fún lọ́tẹ̀lé òun òǹkọ́. àwọn ìyá mi ní kéṣekéṣe ló ti rí kàṣàkàṣà ń bọ̀ lẹ́yìn kàṣàkàṣà bàbá kéṣekéṣe. adíá fún àgbègbè ni wọ̀nà tí ń sawó relé oníkòrò mẹ̀bí wọ́n ní oníkòrò mẹ̀bí àbáyá dọ́kọ. ẹbọ yìí kan náà la dá fún gbónogún tí gbónogún kọ̀ tí òrùbọ tó pa lórí òun la dá fún àkàlàmàgbò àkàlàmàgbò ṣe bẹ́ẹ̀ kò rúbọ yọ gẹ̀gẹ̀ lọ́rùn ẹbọ yìí kan náà la dá fún lékelèké tí lékelèké gbọ́ rú ẹbọ tó rú ẹbọ ọgbẹ́ àtùkèsù ó sì tù aṣọ lékelèké funfun nẹ́nẹ́ òun náà la dá fún ọ̀kẹ́ ọlọ́jà ẹyẹ tí ọ̀kẹ́ ṣe bẹ́ẹ̀ tó di ọba àwọn ẹyẹ ìwọ́n sì kọ tí ikún ọkọ etí ikún sí ọ̀rọ̀ àwọn ìyá mi ọkọ̀ tí ikún sí yìí ọwá ṣe bẹ́ẹ̀ ọwá ní ọ̀rọ̀ dàrú ọ̀rọ̀ tí dàrú ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní mọ́lẹ́ yìí. bàbá kí ni mo wí. ẹ dákun ẹ bá wà tó ṣe ẹ dákun ẹ̀bẹ̀ mo bẹ̀ tó lọ lẹmọjà yìí mi ó bàjẹ́ ẹ dákun mo fi lédùn àbẹyẹ dákun ẹ ṣàánú mi.
ẹ má gbèrú yíwọ́ ẹ dákun ẹ má jẹ́ ìjẹ́ kóró mọ́ ẹ dákun. kọ́sígìrì wò mí lójú ẹni oníkìlá ṣe òun là á ṣe hàn ọtẹ mi lójú ọtẹ àwọn ìyá mi lójú àwọn ìyá mi ìṣòro gan lókìkí òru ẹ̀yin ìyá mi ajípọjọ kúdà kí ló dé ọmọ yìí rí yín fín. Rọ́mọkẹ́ kí ló dé tó yẹn? Kò sí. Wàá dúró bó ṣe pẹ́ tó kó dá mi lọ kí ló dé? Kò sí ọ̀rọ̀ kan. Kò sí ẹ̀kan ló ṣe bẹ́ẹ̀. Kò sí. Ṣé dúró ó mọ ìgbà tí mo fi kó dá mi lọ? Ṣé fẹ́ ṣe wọlé ẹ̀kọ́ nínú ìdílé káàbọ̀? At least mo ti gbẹ tó ẹ̀mẹ́ta kó dá mi lóhùn. Ẹ má bínú. Ẹ wo ẹ náà mọ nǹkan tó ń ṣe mí. Ẹ kàn tún bí mí ni. Ẹ wo nǹkan tó ń ṣe mí ẹ bá mi wò. Ṣé ẹ mọ̀? Ẹ ṣáà mọ̀. Irú mi àwọn ọmọ mi ń sùn nílé wọn ò tó lé. Kí irú mi máa sùn kí máa tó lé. Ẹ mọ̀ pé egbò tó wà nínú ọkàn tí ò ṣan rárá ni. Ẹ wo nǹkan. Ẹ wò kíṣàn tí mi àti ẹni last. Ìgbà fámìlì yẹn. Tí o bá ṣe pọ́n fún mi àti ẹni rú pé ká jọ sùn. Káwọn fámìlì wa ní bẹ́ẹ̀ o bírọ́dà wa o àbí ìyàwó àbúrò mi o àjọ máa sùn ní o àjọ máa ṣe kíní ni o kí nǹkan tó ṣẹlẹ̀ yẹ kó wá ṣẹlẹ̀ ó bẹ́ẹ̀ ṣe fi tọ̀rọ̀ tílẹ̀ fún mi. Tó bá lè ṣẹlẹ̀ ń jọ yẹn wọ́n jẹ́ kí n tán máa dà máa gbé òkú jẹ. Má para mi ni má para mi o. Wo kò ní tó yẹn sọ ma pé mò ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ business wa tẹ̀lé. Pé wọ́n ṣe bákan bákan wọ́n á pe àbúrò mi kò sàlàyé wọ́n wá jú ọ̀dọ̀ bàbá kan fún mi. Bọ́dà ẹ̀kọ́ bá tó jú ọ̀dọ̀ ẹ̀ fún mi báyìí máa wá bá solution sọ̀rọ̀ yìí. Mo wà very sure kó máa solution sí. Màmá dúpẹ́ o. A lọ síbẹ̀ sọ̀rọ̀ sáà fi ọkàn rẹ balẹ̀ ṣùgbọ́n èmi náà ò dákẹ́ mi ìyẹn dákẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀ mo mọ̀ pé nǹkan tó bá ti ṣe ẹ́ ó ṣe mí sísá ti jọ wà ṣùgbọ́n má ronú mọ́jọ tó lọ mi fẹ́ kó ṣe ra ilé ṣe. Fọkànbalẹ̀ ṣùgbọ́n ibi pa mi wọlé ni ò kí ni máa jẹ. Máa jẹ bí solution yìí wá jẹ. Subhanallahi walhamdulillahi astaghfirullah la ilaha illallah subhanallahi walhamdulillahi. Salamu alaikum afa. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ kú afa bantalenko afa Alhamdulillah. afa bantalenko. Alhamdulillah. Àlàáfíà Afa bantalenko. Àlàáfíà ọmọ mi ńkọ́? Ọmọ ẹ ti gbádùn. Ọmọ mi ti gbádùn. Ó ṣe kílẹ̀ pé. Níbo ló wá wà? Òun wọlé. Bántálẹ́ Bámitálẹ́. Náà. Bántálẹ́. Bántálẹ́. Afa Bántálẹ́. Ẹ wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Èmi kọ́ Ọlọ́run ni. Alhamdulillah. Èmi kọ́ Ọlọ́run ni. Àfà ẹni Ọlọ́run ó ṣe kò sì ní ṣètì ìbí ọkọ yìí kò í ṣètì. Àfà mo dúpẹ́ mo wá ṣèlérí pé tọmọ mi bá gbádùn ìmọ̀ sí ẹ̀sìn tẹ̀sìn látòní lọ èmi náà ti wá ju ara mi lẹ̀ fún ẹ̀sìn tẹ̀sìn yìí. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Alhamdulillahi Rabbil alamin. Ọlọ́run lọ́ba tí ò ṣe nǹkan tí kìí ṣàwà ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Ìyá Bámitálé ọ̀sàdéhùn ó sì múṣẹ́. Ó ní tí ara Bántálé bá yá ó ní ó ti pa bẹ́ẹ̀ gba Islam ó sì wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó wá mú àdéhùn náà ṣẹ. Ní báyìí
sọ pé la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. alihamdulilayi rabbil alamin. àfà ẹ ṣeun. àfà mo ní mọ̀ sẹ̀sì ó wù mí ni ìwà mọ̀rún kí ìmọ̀ ló wà láṣẹ bó ni ó sì wá yé mi. iṣẹ́ kí làwọn ẹlẹ́hà wà fún gbogbo wọn kọ́ ní bó a ṣe é ṣàlùwàlà bá a ṣe é ṣèmára bá a ṣe é kírun gbogbo rẹ̀ pátá ni wọ́n kọ́. ẹ ṣeun àfà. ẹ wá gbọ́ o ọ̀rọ̀ Bántálẹ́ ó ní ọ̀rọ̀ nù o gbogbo ìgbà yòówù tí Bántálẹ́ tó bá mú ọkọ wá pé ọkọ tó ń wọ́n fẹ́ mi ẹ má bàa jiyàn o ẹ má kọ̀ fún o kẹ́ ẹ má bàa da ìrìn àjò rẹ̀ rú. ká mọ̀ kọ̀ fún. Bántálẹ́ lẹ́yìn sọ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni lónìí èmi sọ ní Ganiyat. Allahu Akbar. ọkọ̀ ńlá. àwùjọ mi láì lọ ṣe ìdájọ́ bismillahir rahmanir rahim. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون والصلاة والسلام على المرسلين والحمد لله رب العالمين. ní arákùnrin ẹsìn bàbá ṣàlàáfíà làwà ṣé ò sí ọ̀nà ọlọ́run jẹ́ ọ̀nà jẹ́ amàlẹ́ o kí ni orúkọ rẹ. Kòsígìrì orúkọ mi. Kòsígìrì. bẹ́ẹ̀ ni bàbá. orúkọ àbísọ rẹ nù. Olúwọlé òun ni wọ́n sọ mí àmọ́ ìnagijẹ tí gbogbo èèyàn mọ̀ mí sí òun ni Kòsígìrì. Olúwọlé ló kọ rẹ. bẹ́ẹ̀ ni. àwọn èèyàn tún wà máa ń pè ọ ní àlàjẹ tó dàbí ìnagijẹ. bẹ́ẹ̀ ni bàbá. Kòsígìrì. bẹ́ẹ̀ ni. ọ̀kàrẹ̀. Olúwọlé ọmọ ta ni o kọ ìyá rẹ. Àbẹ̀bí ló kọ ìyá mi Bàǹgúdù ló kọ bàbá mi. kò tiẹ̀ sí táàpù bàbá rẹ sí fún bàbá lẹ̀ ìyá lọ lọ́kọ̀ tó tu ọmọ wáyé bọ́mọ bá fẹ́ gbìyànjú ọrọ̀ ajé orúkọ ìyá ní fi síwájú torí ìyá ló pọn ọmọ ìyá ló lóyún ọmọ ìyá ló sì pọn ọmọ fún oṣù mẹ́sàn-án inú rẹ̀ ló bá ṣe mọ́jẹ̀mú tó bá dáyé gbogbo ẹni tẹ́ ẹ bá rí tó bá kọ̀yìn sí ìyá rẹ̀ àbí tí bá ń ta ìyá rẹ̀ lẹ́nu ẹ sọ fún wọn pé ó ti sọ ọrùn rẹ̀ nù nítorí pé ìyá àti wáyé ọmọ ọwọ́ ìyá ló wà àti soríire ọmọ ọwọ́ ìyá náà ló tún wà ìyá náà là á sì lò ọrọ̀ ajé orúkọ ìyá rẹ̀ là á lò Olúwọlé ọmọ Àbẹ̀bí àbí bẹ́ẹ̀ kó pé ẹ lọ fẹ́ o. ẹ̀sìn bàbá ṣé bẹ́yìn àgbàlẹ̀ máa ń pa lówe pé ìran mẹ́ta ò gbọ́dọ̀ tòṣì ìran mẹ́ta tèmi ti tòṣì bàbá bàbá mo ṣiṣẹ́ ọwọ́ mi kákò mo rokoroko ẹ̀yìn mi ò nà mọ́ bàbá mo fẹ́ lówó. o fẹ́ ṣe kí ni. mo fẹ́ lówó. o fẹ́ lówó. bẹ́ẹ̀ ni bàbá. tó túmọ̀ sí pé o fẹ́ bá ajé jẹun. bẹ́ẹ̀ ni bàbá. o fẹ́ bá ajé mu. bẹ́ẹ̀ ni. o fẹ́ kí ajé ó fi ọ̀dọ̀dọ̀ rẹ̀ ṣe kalẹ̀. bẹ́ẹ̀ ni. kó o sì máa gbádùn ajé lọ. bẹ́ẹ̀ ni bàbá. lówó ó làjè ó sì là bí eléwì odò àmọ́ wọ̀ kan kí ló rí. ó lè rí ẹ̀rù òbó lójú méjì olójú mẹ́rin lẹ̀rù ń bà àwọn òṣì àti ìṣẹ́ tí ń tẹ̀lé ọbọ̀ wà ní ẹdún òun sọ̀wọ́ sí ẹ báyìí sí báyìí. ẹ má lọ ẹ má lọ ẹ má lọ ẹ má lọ. gbogbo ẹni tí ọba fẹ́ kó sí ìyáálé òun àtìṣẹ́ kó ṣe bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ kó gbọ́n òsì dànù kó gbọ́n òsì dànù ẹ péré kò sósì sọgbọ́n Yorùbá ni péré kò sósì ó tó tòsí mọ́ ó ti wọlé mi fàyànjú ọ̀rọ̀ rẹ ti dayọ̀ àmọ́ ìrìn ikú díẹ̀ káàtó kálírù àná ló wá ni mo ṣẹ̀ṣẹ̀ parí iṣẹ́ ajẹ́fẹ́ nìkan ni bákan fún ọ díẹ̀ bẹ́ẹ̀ ni. bàbá ẹ dákun ẹ bá ń gbé mi. ọ̀dà tó bá rí bẹ́ẹ̀ ọ wà rèlé ọ padà wá lọ́la tàbọ̀tọ̀la wọ́n wà ṣèṣe ajé kan fún ọ àmọ́jẹ́ bí àwọn ìyá náà ká lè mètọ́rọ̀ mọ́ ẹlẹ́dàá rẹ̀. ẹ̀yin ìyá ẹ̀yin ìyá ẹ̀yin ìyá ẹ ṣeun o mo dúpẹ́ o. Olúwọlé ọmọ Àbẹ̀bí olóhùn wa ṣàdìyìn o òun fi ajé bẹ́ẹ̀ ti ṣe bá lára tí òun alára
bẹ́ẹ̀ ṣe ṣe fún ajérò tí òun ajérò ọwọ́ àràgbọ́ àga náà ṣe tiẹ̀ fún kò hún o ẹ má jẹ́ òun olúwọlé ọmọ àbẹ̀bí ẹjọ́ yin wọ́ ọ̀rọ̀ rẹ ti dayọ̀ àmọ́ ọ̀dọ̀ tọ́jú ajé wa. ẹ wo bàbá bí mo ṣe wà yìí ní kẹ̀kẹ́ bí mo ṣe dúró mo dúró ẹ wò ẹ dákun bàbá. olúwọlé ọmọ àbẹ̀bí májúmọ́ ọ̀la ní dàjí gbogbo ń tọ́ ọba ní lágbára ọ wà wá ajé wa bó ti wulẹ̀ kó kéré ma torí ajé là fi ran ajé ń ṣẹ́ ajé là sì rán sọ́dọ̀ ajé nítorí pé bí èèyàn ọba gbìn sí kò lè retí pé òun ó kórè bẹ́ẹ̀ bọ́ ọba gbìn nǹkan ọ wà kórè ó tó bẹ́ẹ̀ nítorí ọba gbìn ló kó máa jẹ́ wá bó ti wulẹ̀ kọ́ ma òun láti ṣiṣẹ́ lé lórí àwọn àgbẹ̀ olúwọlé ọmọ àbẹ̀bí ajé tó mú wáré o ẹ̀yin ìyá mi ajé tí olúwọlé ọmọ àbẹ̀bí mú wáré ẹ bá ń gbé ajé fún un ṣùgbọ́n ajé tá gbé fún ọ yìí jẹ́ ń béèrè bó ṣe rìn ẹ̀yin ìyá mi wọ́n ní mo ṣiṣẹ́ bí ẹni ọ̀lára mo jìyà bí ẹni ọ̀lẹ́nìkan adíá fún Ọ̀rúnmìlà nígbà tí Ọ̀rúnmìlà ń wá ajé lọ Ọ̀rúnmìlà ké sí Ògúndágbèje Ògúndágbèje o Ògúndágbèje o Ògúndágbèje o wá lọ gbé ajé wá Ògúndágbèje lòun wọ́n wọlé ajé wọ́n ní ọmọ wọlé ajé Ògúndágbèje lòun wọ́n wọlé ajé jẹ́ kí lọ́ọ́ lọ sí mbẹ́ ó lọ́ọ́ lọ gbájé wá òun lọ gbé ọlà wá òun lọ gbé oríire wá Ògúndágbèje ni ṣé yóò gbé fún ẹ̀yin ìyá ṣé yóò gbé fún ọmọ yìí ṣe báyìí fọwọ́ lára báyìí fọwọ́ lára báyìí fọwọ́ lára báyìí kó ṣe báyìí kó ṣe báyìí kó farimọ́ra kó farimọ́ra kó farimọ́ra ọ̀ya fira gbogbo ara rẹ báyìí gbogbo ẹni tí bá ń fẹ́ rí ọmọ fọwọ́ lára ni ọwọ́ ajé ló fi rárá o ọwọ́ ajé ló fi rárá o ẹ wá wò mí wá kàn jẹ́ pé rìn tó rìn yìí kù díẹ̀ káàtó ni wòye àná ẹnìkan bẹ lọ́dọ̀ mi ní iná tó wá ṣiṣẹ́ ajé mo sì gbélé lọ àmọ́ tí ẹ ó di bí ọ̀la lọ́tọ̀ọ̀la ọ padà wá ni torí iṣẹ́ tí wọ́n gbé fún nǹkan méjì ni nǹkan àkọ́kọ́ ń bẹ ńlẹ̀ àmẹ́kejì mò ń ṣètò ẹ̀ lọ́wọ́ ọ̀dà wọ́n bọ̀ wáyùn náà wọ́n gbélé ọlọ́ méjì ló gbére lé sọ ọmọ tí ń pè lákàsọ̀ ọmọ àkàsọ̀. àkàsọ̀ téèyàn máa ń gbọ̀n fún igbó. ẹ̀ẹ́dẹ̀ yí ẹ ní àkàsọ̀ eyín ọkọ̀ àkàsọ̀ tí ọkùnrin máa gùn àkàsọ̀ tọkùnrin máa gùn já filẹ̀ bá wọn nígbà bá bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ó mà àkàsọ̀ lọ́ọ́ máa gùn bó o sì ti ń gbọ́dọ̀ máa sọ̀kalẹ̀ tí èsì yẹnu kankan ẹ̀yin ìyá àbí mo ti wí ṣé yọnu ń bẹ wọn ní òsì kò sí yọnu ọ máa gun àkàsọ̀ ó sì máa sọ̀kalẹ̀ ọgùn débi orí nígbà tó dé gùn débi 5 ọ̀rọ̀ rẹ ti dayọ̀ bọ́ọ̀bá tí wàá ń gùn oníjó ti wádìí torí gbogbo àwọn òfin rẹ̀ ń bẹ o tá a ṣàlàyé ẹ̀ fún ọ tó máa bá gùn tó o bá gun àkàsọ̀ àkọ́kọ́ òun náà rí yàtọ̀ tó o bá gun ẹ̀kejì ó tún rí yàtọ̀ tó o bá fi gùn dé orí bíi 4 àdúrà rẹ ti gbà tápù iná ti bọ́ pápá ọmọ àparò ti dẹ́yọ àmọ́ tó o bá wá fẹ́ gun ẹ̀karùn náà òun ló pín àkàsọ̀ ó tún jẹ́ agbọ́ torí pé àwọn kàkà tó ń bẹ àwọn ètùtù kan bẹ tá a tún ṣe. kàkà bá fẹ́ gun ẹlẹ́ẹ̀karùn. ó tún padà wá àbí ẹ̀yin ìyá bóò ni yọ wà ó ti gbọ́ sọ ọgbọ́n tí a wí sọ ọgbọ́n. n ò gbọ́ àwọn gbogbo tí. ọgbọ́n tèmi ọjà jẹ tu bíyá ìyá ó lóun ọgbọ́n tí a wí wọ́n ní ó tún gun àkàsọ̀ ẹlẹ́ẹ̀karùn rọrùn àmọ́ ó padà wá kò tó gùn àwọn ètùtù kan bẹ tá a gbọ́dọ̀ ṣe òun ló fi gun àkàsọ̀ karùn ṣé tí mo sọ yìí o bó ti gùn náà kò sí ọ̀nà dọ̀rọ̀ rẹ bá já sáyọ̀ ló já sọ́pẹ́. ṣé ẹ mọ̀ pé àtijẹ́ta mo ti ń sọ fún yín mo dẹ̀ ń béèrè pé kí ló ń ṣẹlẹ̀ ẹ̀ dá mi lóhùn ẹ má má fi ronú ohun tí ò ṣe tàbí torí owó tàbí bí nǹkan ṣe rí kẹ́ lọ fi hypertension para yín àdúrà tèmi gbà ní ká fẹ̀yìntì jẹun ọmọ o torí tiwa la ṣì ń jẹ yìí o èmi ń lọ ṣọ́ọ̀pù o dẹ́ẹ̀dẹ́ mi ràwé o.
ọ̀gá. láti gbà yìí Rọ́mọkẹ́ tún ti tó múra tán ni kí ló dẹ̀ dé Rọ́mọkẹ́. Yes dear. Kí ló dé? Mo ti ṣetán mo ń bọ̀. Wà ókè. Ṣègbéra ó wà pa gan o orí ẹ pé mo ṣe fẹ́ nìyí ṣàlàsán. Ẹ wọ bàtà wọ bàtà. Lọ òkè wà ẹ já lọ wà nínú. Okay. So ní àdúgbò wa kan ṣẹlẹ̀ ń lé wa fún di eléyìí mo wá fẹ́ kí ẹ̀rọ mi kó abayín ṣeré fọ́jọ́ mẹ́ta kan. ẹlẹ tí yóò fi wá ṣeré nígbà lọ́dọ̀ ọjọ́ mẹ́ta. kò sí problem kò sí ọ̀kan dáàdi tó bá tásìkò tí wọ́n fẹ́ kó wálé ní máa fi padà. bẹ́ẹ̀ ìgbà ni. kí ló ń ṣẹlẹ̀ ẹ má sọ mí sóhárù náà. ibi táwọn ọmọ kí ló ṣẹlẹ̀ ń bíbà. náà kò sí wàhálà má padà kí ẹ kọ́. wá bí yìí. ẹsà ẹsà ẹsà. ayọ̀ wá alẹ́ mi alẹ́ mi. dáàdì mi kí ló dé èmi ló ń béèrè kí ló ṣẹlẹ̀. ọdún bá ṣẹlẹ̀ dání. dáàdì àjáde. ó jẹ́ kó máa kúrò ní. kí ló ṣẹlẹ̀ dáàdì kí ni wọ́n ṣe fún adébẹ́ni àti ọjà àjà ọlọ́ọ̀fẹ́ jáde. báwo ni a lè jẹun fún báwo ni kí ló ṣe. kí ló ṣẹlẹ̀. ẹ dákun ìyàwó mi fẹ́ kó wá wà ní ọ̀dọ̀ yín fún ọjọ́ mẹ́ta. kó kéne. mò ń sìnrìn àjò kékeré kan. ìyàwó wọn gan. ìjọ kó wọn lọ sọ́dọ̀ ọmọ mi náà. kí ló yẹ tí òdo lọ́dọ̀ wọn mi ẹ. nǹkan kan ṣẹlẹ̀ nínú ilé dáàdì tomi ò dẹ̀ fẹ́ kí n dé bá wàhálà yẹn ló bá ti jẹ́ dáàdì. ara ti dé o dáàdì dé. kí ló ṣẹlẹ̀. ẹ drama ẹ ká san ṣé ìbínú kò méjèèjì látàbúlé. mo bínú ọkọ mi. má bínú mà jókòó. ọlọ́run jà máa rí yín bẹ́ẹ̀. oúnjẹ ọmọ ọlọ́run ní jókòó lẹ́nu yín.
girama nípè yín ní pé bànújẹ́ o. àṣẹ. àmọ́ nígbà tí mo pè yín yìí pé bànújẹ́ ni mo pè yín. ìbànújẹ́ bò ó. girama bó ṣe jẹ́ ni mo sọ fún yín yẹn. ẹ wo bí mo ṣe tó yìí ẹ wo àwọn àbúrò mi ní kọ̀ọ̀kan. kí ọkọ rẹ̀ àfọdù wa kalẹ̀ sílé bàbá wa. àwọn tó bí wa méjèèjì yẹn ò rí ìkọ̀kọ̀ ṣe sí. girama bí mo ṣe tó yìí kí n máa tọ́ léṣó yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ ọkọ mi. girama ojú gbà mí tí fáwọn méjèèjì tó bí wa kéèyàn máa ń lo obì láyé gan ó ṣàn jù wọ́n lọ ọkọ wa fà wá kalẹ̀ wọn ò rí nǹkan kan ṣe sí i àwọn àbúrò mi nìyẹn ń kọ̀ọ̀kan wọ́n ṣe ń fà wọ́n wá náà dúró sílé bàbá wọn ó dùn wọn àti ẹ̀rí ro tó yẹ kí n pè é nìyẹn girama o torí ẹrú yóò bí lọ́mọ bẹ láyé kúrò kan báyìí máa ṣẹlẹ̀ sí wa kẹ́ má rí nǹkan kan ṣe sí i kọ́tọ́ mi pè é nìyẹn girama o. ẹni bẹ́ẹ̀ ṣe wò mí àìsàn mẹ́ta ti ṣe bí ọ̀tọ̀ọ̀tọ̀ mo ń dọ́kọ mo ń jalè bẹ́ẹ̀ ni mo ṣòfófó ṣé wá níbi ọkọ̀ dídò yìí ọkùnrin mẹ́wàá kò tó mílíọ̀nù lójúmọ́ girama tó ti jẹ́ pé ìṣẹ́ni mo bí ìsáyọ̀ ìtumọ̀ ẹ̀ka parí pé kí ni tèmi tí bá fẹ́ jalè báyìí yí ẹja wo lè wẹ́wẹ́wẹ́ bí kí n gbé tẹ́tì bí kí n gbowó olówó ilé mẹ́fà ni mo ti lọ sọ̀wọ́ fún gbogbo aládùúgbò wa sọ̀sọ̀sọ̀ ni wọ́n máa ń pè mí ayé mi wá bàjẹ́ lójú àwọn òbí mi wò ní gàgà tètè gbogbo wa wá gbàrà àwọn ọkọ wa wá gbàgà fúnlẹ̀ síbẹ̀síbẹ̀ náà ìyá mi ọkọ̀ fún mọ́tò múra dẹ́dẹ́dẹ́ rè ẹ̀wò ayé ayé olódì sẹ́rí tí ẹ bá ti kọ̀ tí wọ́n bá wá gàgà tètè tí ẹ bá ti bọ̀ fún wọn wá gàgà tètè yí gbàdún fún náà ni tí ẹ wá rí kó bámbárì gbogbo ibi tá à ń lọ pátápátá ọwọ́ bàbá wa la bá bẹ̀ wọ́n ní kí lọ níbẹ̀ bàbá mi bàbá mi yẹn ní lọ bẹ́ẹ̀. ẹ̀yin ẹ̀gbọ́n mi ṣáàkì tí yìnyín ọwọ́ rẹ̀ ràn. ṣáàkì lọ̀rọ̀ mi lẹ́nu ẹ̀ ó dẹ̀ mọ́ ó mọ̀. ìyá wa ṣe é rí látọdún tí mo ti wà ní ọkọ ìgbọ́ kó bẹ́ẹ̀ ni ìgbọ́ pa tí n bá wá jàjà lóyún báyìí yóò wálẹ̀ ni. ṣe é rí kan báyìí. pábá ń bá rí èyí tó tún wá bẹ yìí dákú seré níbi ẹni tí wárápá gbé tí wárápá ò sì gbé ni. bẹ́ẹ̀ ni wárápá ẹ bá ní ọ̀rọ̀ bàbá wa nú. ẹ bẹ̀ wọ́n nínú ọ̀kàmọ̀kan tí wọ́n ṣe o. ẹ̀yin ọmọ ẹ mọ̀mọ̀ níbi kò di ẹ̀dùn. ẹrù wo lẹrù yín mọ́ mi. kò yé mi o. ṣé báwo ẹrù yín náà lélẹ́yìí. ẹni ẹrù mi ń bọ̀ mí ni ẹrù yín tó ti ń bàjẹ́ tẹ̀ mójútó. girama ẹ ti dàgbà bẹ́ẹ̀ sì ni ẹ ti dògbó ọlọ́run jí ẹ lẹ́yìn ló kù àwẹ̀ ẹ̀yìn yín sì ní torí àwọn Yorùbá sọ pé ọmọ mẹni èrè ni àwẹ̀ èrè yín rè o girama ní ìjọ́ kan ni mo lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi yìí ojú mi ló fi dákú báyìí ojú tì mí èmi ọ̀hún tó máa ń pè lárólérè o èmi tí wọ́n ń pè lárólérè kò síbi tí wọn ò mú mi dé ilẹ̀ mi rèé ogún mi rèé dúkìá mi rèé lóríṣiríṣi bàbá wa sì ń tàn wá ni torí bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí àwọn ọ̀rẹ́ mi wá ǹjẹ́ kí n sìn wọ́n débi tí wọ́n ti wọ mọ́tò wọ́n wọ mọ́tò tán kí n máa bọ̀ wá nulẹ̀ lọ́kadà gbá mi ó dùn mí ẹ wo gbèsè yìí igi lásán ni wọ́n gbé dúró ṣé rárá búrò mi tẹ́ ń wò yìí bí ṣe wò bí àìsàn tó fi kùn ìwọ sáà máa wò ni àṣọ tiẹ̀ dá kéèyàn lọ́mọ ìyá kẹ́ẹ̀jọ máa tàkùrọ̀sọ ọ̀rọ̀ sí kẹ́ máa búra yín àtìgbà tí ò lè sọ̀rọ̀ mọ́ yìí nínú mi ti bàjẹ́ jù báà mi ń fún wa lẹ́rìí dídí sàn ni kán tú wàhálẹ̀ ibi tó bá dì í sí kí láǹfààní owó tán ní kí láǹfààní owó tán ní gan ìyá wa náà wàá kó góòdì bọ̀rùn. ọjọ́ gàté òjò gàté eégún àti ró wọlé ẹ̀yìn àti ró bọ́ta olúwọlé ó yà mí. ọkọ mi ọmọ orí adé ọmọ ládé 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 aláàfin ọ̀ládé adé aládìkún la gbà fáláàfin tí fi ń jọba wọ́n ṣàgbọ́n tọ́run ọmọ rẹ̀ wí ọ̀rọ̀ òdùn lẹ́nu agélété olúwọlé bẹ́ẹ̀ ni ètè sojú rẹ̀ gé ọkọ mi wọ́n ṣàgbọ́n táwọn ọmọ rẹ̀ wí ṣàlàyé fún mi kí n gbọ́
ìyá mi ṣe eré àwọn ọmọ wọ̀nyí àdójútì ni ọmọ ni wọ́n abanilójú jẹ́sì ni wọ́n pẹ̀lú ìyá mi ẹ dákun gbogbo sísá sókè sísá sódò òkun ìní ìlú èbó ọ̀la kútú méjì tí mò ń bá káàkiri torí ta ni ìyá mi síbi torí àwọn ọmọ mi náà ni gbogbo ibi tí mo mú tí mo lé gan sí tí mo léwé sí tí mo tọ́ ìwòdé ni mo mú yìí lé ìyá mi ṣé tí mi bá fẹ́ lálẹ́ àwa ní màá ṣe kankan tí ó pa àwọn ọmọ mi lára fún mi àbáwọn ọmọ wo ni mò ń wò lójú ọ̀hún tó jù wọ́n lọ ìyá wọn ọ̀rọ̀ ni wọn náà gbọ̀n kó sọ sí torí kò sí nǹkan tí bẹ nínú àròmọdìyẹ mi táwọn òdì ilé ò mọ̀. mo ní kí n má ṣàjọ ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ ẹ̀dẹ́ yìí àbí ṣáà máa ṣòṣà lódò kí làbẹ́làbẹ́ bá mọ̀ sí kò sí nǹkan tí kò sí gìrì yín ṣe tí mi ò mọ̀ sí àbí gbogbo ọ̀rọ̀ yìí ò tójú sí mi o gbogbo eléyìí yà mí lẹ́nu pátápátá kò yé mi rárá. ẹjọ́ ọmọ náà ni mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé gbogbo ohun tó ṣe wá àtẹ̀yìn àti dájú rẹ̀ fi wá ṣòwò. bẹ́ẹ̀ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní. Rọ́mọkẹ́ táwọn ọmọ òun wí mo rí sí i ẹ̀yin ọmọ ẹ̀ là lùbáríkà ẹ̀mí yín ó gùn. ìyá aláìrí. ó bàbá. ètò wà yìí kù lọ. mo ti ṣètò kínní mi ẹnìkan mọ́ gbé wá fún mi. ọgbọ́n tó wí. mo ti ṣètò ẹnìkan mọ́ gbé wá fún mi. ó ti ṣètò ẹ̀ ó pè kọ́ ọmọ gbé wá fún mi má jẹ́ ọ̀pẹ́ o. tọ́ra àwọn àyà ti bá mi sọ̀rọ̀ wọ́n sì ní ọ̀fọ̀ kábàlẹ̀ ó sọwọ́ ẹ̀ báyìí tó ṣe ọ̀ya fi fari mára báyìí ọ̀kẹ́kan fi fari mára báyìí ọ̀tún kẹ̀kan fi fari mára báyìí wọ́n ní ẹlẹ́ni ní kọ́lé wálé ẹlẹ́ ẹni ẹlẹ́ni ní kọ́lé fẹ́yẹlé o ẹni ẹlẹ́ni ní ràgò fadìẹ àtọ̀tún àtòsì lẹ́yẹlé fi kórè wọlé bẹ́ẹ̀ lọ́ọ́ máa kórè wọlé bẹ́ẹ̀ ni gbogbo wọn máa kórè wọlé bẹ́ẹ̀ ni gbogbo àwọn olólùfẹ́ wa tí ń wò wá gbogbo wọn máa kórè wọlé bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ yóò ṣẹ bẹ́ẹ̀ wòmí wọn ní ọmọ rẹ ti ń ṣèpàǹlé kò tún ṣèpàǹlé mọ́ gbogbo tó fẹ́ ní ọmọ sí fún ọ àmọ́ wá ní kí n sọ fún ọ pé ẹnu labẹ́rẹ́ bí taṣọ ṣe o ẹnu ládé òkòkò fi fẹ̀yìn ẹ̀ mọ́dọ̀ tí ilé tọ̀nà báyìí la fi jin ológìnní gbogbo tó bá fẹ́ lọ́mọ fi jin o ntọ́ bá fẹ́ ọmọ ṣe fún ọgbọ́n yorùbá mi ntọ́ bá fẹ́ ọmọ ṣe fún tí ò bá ti ní pa ẹ̀mí rẹ lára àmì ìtọ́ bá ga ju ẹ̀mí rẹ lọ tọ́ bá béèrè má jẹ́ tí àwọn ìyá ó di sí i kí ni mo sọ fún ọ kọjá àwọn ìyá ó gbọ́ wọn kọ bó ṣe ṣe ó ti gbọ́ ọ̀rọ̀ rẹ ti dayọ̀ kọ́ ọmọ àrèlé lókù ọ̀gbọ́n mi ó ní ọmọ àrèlé àbọ̀rúwọ̀ yorùbá bá ẹran olómi àbọ̀rúwọ̀ yorùbá bá pani kí ni ẹni ṣe ọ̀sìn nǹkan èmi ti fẹ́ bàjẹ́ mẹ́jọ bàjẹ́ tó bẹ̀rẹ̀ ọ̀dọ́ kò wà bá. kò síkìrì mo sọ fún ọmọ ní ọmọ ṣe kò sì lọ́ọ́ ṣe ẹni ọba ṣe tẹ́nìkan òrírí ó ti dára kójú rẹ̀ orí tẹ́nìkan òrírí wọ́n ní má ṣe o ilé ayé ní gbé wọ́n ṣe wọ́n dánwò ń bẹ ní bèbè ọ̀run kòtò ayé sì sàn ju kòtò ọ̀run lọ ó ti dáná ó jálé egun ó sì jálé agbọ́n ó ti dandan kí agbọ́n ó ta ó jálé oyin tójú ti mú lóyin ó sì bá ọjà ó ti wá sẹ́ńtẹ́nìkan ò ṣe rí ọkọ tí ọgbọ́n ìṣẹ́ bọ̀ ó sì bínú sáwọn àjà mi ò sọ̀rọ̀ nǹkan olókìkí òru àti ìpàjọ́ ọkúndà ẹ̀yìn ìyá mi ò ọmọ yìí ṣẹ̀yìn ó ṣẹ̀yìn kí ni ká wá ṣe báyìí ẹjẹ́ àbí wọn ẹ̀yìn ìyá mi kò sí gírì ní atúnbí yín o ẹ̀yìn ìyá o ọ̀dà ẹ̀dá àwọn ìyá dé o wọ́n dáhùn o kò sí gírì ọ̀rọ̀ rẹ ti polúkúrúmuṣu ọ̀rọ̀ rẹ ti dojú dé o bóò ni ká ṣe fún kò sí gírì sọ́nà àbáyọ ń bẹ àbí ọmọ bá lọ bẹ́ẹ̀ ká fi hàn kó wò ó gbọ́dọ̀ gbogbo àná ò lé ojú tó ní ojú tó ko ọgọ́rẹ́fẹ́ ọ̀yà ń dé. máa wọ ọ̀gá mi sọ́wọ́ ìyá àkàsọ àkọ́kọ́ wọ́n ní gbọ́dọ̀ gbogbo àná ò lé ojú tó ní ojú tó ko ọgọ́rẹ́fẹ́ wọ́n sì dìde ojú ẹ̀ èdè ní ojú rẹ̀ wọ́n ká kúrò ńbẹ̀ ọ̀yá máa wọ àkàsọ àkọ́kọ́ àkàsọ tó ń gùn àwọn tó ń gùn rèé o. ọmọ mi ní àkàsọ àkọ́kọ́ ọmọ mi ní sọ̀rí ọmọ mi ní. wọ́n èkéde ọ̀fẹ́ kìí tiẹ̀ ọ̀pá ṣé àrè o. àkàsọ kejì ọ̀dà. ọmọ mi tún ní. ọ̀tọ̀ ẹ̀dẹ̀ sọ. àkàsọ kẹta
òun tún dà sọrí ó tún kù. AKASO rí. Bàbá ìwọ pípọ́ ọmọ ẹgbẹ́ ni mò ń lọ. Sọ́wọ́ mọ́ ọmọ ọmọ bá lọ bẹ́ẹ̀ tó èkú mọ̀ ni. Bàbá ọjọ́ wò ló kù. Kì í ṣe àwọn ọmọ mi ni mò ń rí tí mò ń bá ṣe. Ò lè rí. Mo lo àwa rí. Sọ díẹ̀ fún ọ sọ ọmọ wípé mo sọ fún ọ àwọn ìyá sì wí fún ọ ìwọ lọkọ tí ò ń gbọ́ iṣẹ́ bọ̀ ìwọ ló ṣe abetí kòkó abetí lápá ọmọ wọn tó ọba gun AKASO kẹrin bọ́ọ̀bà gun àkàrùn ọ̀ gbọ́dọ̀ mọ́jà wọn gbọ́ àṣẹ́kàrún tó tiẹ̀ gun gan aṣọ òfin mi ní gbódìdí san mọ́dé yìí àṣẹ ò bójú ńgbà tó gun ẹ̀karùn ọmọdé ẹ̀ tàbí ní ọmọ ìbójú tẹ́lẹ̀ yìí àwọn ìyá lọ sọ bẹ́ẹ̀ wọ́n ní bí gúnugún bá ń bọ̀ wóde gúnugún àmúra àti parada bí eégún bá ń lọ àwùjọ ọjà bí parada ni èèyàn lọ parada ló dé eégún bí eégún bá gbé ẹ̀kúkú lórí ó dé èèyàn padà ni ó sì wá ṣe bẹ́ẹ̀ ó síjú lẹ̀ ọ mọ̀ pé o ti rí tí ó yẹ kó rí àwọn tí ń wá sílẹ̀ lẹ́bọra fún ọ tó bá jẹ́ pé wọ́n wá bó ṣe yẹ wọ́n wá léèyàn ǹjẹ́ wọlé gun AKASO wọn ọ mọ̀ pé inú ẹ̀gbin lọ́la ń gbé inú ẹ̀gbin lówó wà inú ẹ̀gbin ni àtijọ́ èèyàn gbogbo wàhálà tó ń kálukú ń ṣe láyé èṣù àwọn ìyá mi olókìkí òru àti èṣù onílé oríta onípàwọ̀dà ti kó sínú wọn tí sọ wọ́n dìdàkudà bọ́mọ aráyé bá fẹ́ lówó láyé gbogbo wọn sáré wájú wọn sáré ẹ̀yìn tó bá jẹ́ pé wọ́n mà túbọ̀ tán ọ̀la ní wọn kálukú ò ní sáré àsádójúdé gbogbo ẹni tí wọ́n àti lówó lọ́nà kọ́nà lágídí gbogbo orú wọn ní pàdé ní tẹ́bọ̀rá bá sọ wọ́n dà ẹbọra lọ sọ ọ́ dìdàkudà àwọn ọmọ rẹ lọ yíra padà ni wọ́n dẹbọra nítorí pé kó lè bá rí wọn gùn ọwọ́ agun AKASO ń dùn mọ́ ogun ẹ̀kẹrin tó dùn mọ́ owó dé tán ọwọ́ agun ẹ̀karùn ó fún mi ní gbódìdí sán ó fún àwọn ìyá mi ní gbódìdí sán wọ́n mi ó ti wá ṣe tẹ́nì kò ṣe rí báyìí o bẹ́ẹ̀ ọ̀yà ilé tètè ní ti wọn igbó Agége. ẹ wá bọ̀ ẹ wá bọ̀ ẹ ní o ẹ wá ní kiri lọ ní o ẹ wá ní kiri o ń bọ̀ ò ní lọ ẹ wá ní kiri o ẹ wá ní kiri o ẹ wá ní kiri o. ọ̀yà ha ọmọ ṣe o olùgbé ẹ̀rọ ọdún fún ọkọ̀ tí kú ha ẹ̀yin ìyá mi ọmọdé yìí ṣe ẹ̀yin àforíkè mi ni ẹ má bínú ẹ̀yà mi ò sọ̀rọ̀ gbọ́dọ̀ kìkì ọ̀rọ̀ ẹ má bínú mo ṣe yìí tán ọtẹ ilẹ̀ lójú ọtẹ àwọn ìyá mi ò sọ̀rọ̀ gà lójú ọkọ̀ tí kú ọ̀gbẹ́ sí ẹ̀bọ ó ti ṣe tẹ́lẹ̀ kò ṣe ó ti bẹ̀rẹ̀ kójú ìlú ti tẹ́lẹ̀ bó ṣe máa balẹ̀ wọ̀ torí gbọ́n báyìí tímọ́tímọ́ lásán wẹ̀lẹ̀ tímọ́tímọ́ nìwà kò mọ́rí bẹ́ẹ̀ ló ṣe máa bá lọ aláwo kan lè lù oníṣègùn kan lè ṣe àwọn ìyá mi ò sọ̀rọ̀ gbọ́dọ̀ kìkì òru ìbá yín o ẹ̀yin ìyá mo fi rù yọ yín ẹ̀yin ìyá mo fi rù yọ yín. Yàrá Mọ̀kẹ́. Yàrá Mọ̀kẹ́. Kí ló dé? Sórí bíbẹ́ lóògùn orí fọ́ ni. Yàrá Mọ̀kẹ́. Tí mo jókòó síbi látàárọ̀. Kí ló ń rò tó le tó yẹn? Ǹjẹ́ o mọ̀ wípé Rọ́mọkẹ́ àtàbúrò ẹ̀ òun lọ́kọ àwọn méjèèjì tí wàá fà sílẹ̀ fún mi? Rárá o. Kí ló le tó yẹn? Ó sú mi. Àárọ̀ ọ̀sán alẹ́ ni mo fi ń wa omi ẹkún mu. Ó sú mi o. Ètò àṣekù a tún máa tẹ̀síwájú ni. Kí ni mo fẹ́ ṣe bó mo tún fẹ́ gbé gbà? A máa lọ́dọ̀ alàgbà ni. Ṣebí ọ̀dọ̀ ìyá ìsàlẹ̀ odò alàgbà. Gbogbo nǹkan tó ní kò ṣe ń kọ́. Gbogbo nǹkan tó ní kí n ṣe. Èmi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀dọ̀ ìyá ìsàlẹ̀ odò ọ̀dọ̀ alàgbà ṣọ́ọ̀ṣì wa ni mò ń sọ o. Ká lọ sọ́dọ̀ alàgbà wa ká tún lọ bá kó ṣàdúrà fún ẹ tó ń rùn kó tẹ̀ tán lẹ̀. Mọ̀ pé lágbára Ọlọ́run gbogbo àlójútù. Ṣé o ti gbọ́ bẹ́ẹ̀? Má tún wá sùn pò tẹ ó ní ìdí ẹ̀ rárá. Má ronú torí pé ronú kan ló máa jẹ́ solution sí nǹkan tó wà nílẹ̀. Ṣé o ti yẹ bẹ́ẹ̀ yẹn? Àwa la máa jèrè àwọn ọmọ wa lágbára Ọlọ́run. Kí ló máa jẹ báyìí? Gbogbo tó wá fún mi náà ní jàre.
jọ̀ọ́ sà ọ̀rẹ́ mi tí mo sọ fún yín jọ yẹn tí mo mú wá bí. mo rántí wọn. àwọn ni mo mú wá. àwọn kan là ń sọ̀rọ̀ nípa ọkọ wọn. bẹ́ẹ̀ni sà tí mo ní kàn ṣe iṣẹ́ kan àbí méjì. bẹ́ẹ̀ni sà. àwọn iṣẹ́ tí mo fún yín kẹ́ ṣe. mo ti ṣe gbogbo iṣẹ́ yẹn sà. báwo ló ṣe wá àwọn ẹtẹ ní kí n gbà mo ti gbà. gbogbo iṣẹ́ yòókù tẹ ní kí n ṣe náà mo ti ṣe. ṣùgbọ́n sà kàkà kí ewé àgbọn dẹ̀ ṣe ló tún le sí sà. kódà ó le dédédédé bíi pé àwọn ọmọ mi gan ti ń àfẹ́ tí wọ́n báyìí sà. ní báwo. ẹ gbà mí sà. nínú àwọn ọmọ mi èyí tí ọkọ ẹ ti wá drop sí ní wà nù èyí tán ló ń jalè tán ló ń tọ̀ lé ẹgbà mi adélébọ̀ ẹgbà mi sà. ẹ jẹ́ ń sọ fún yín o ṣé ẹ̀ sáfẹ́ṣẹ̀ ìwé mímọ́ jẹ́ kó yé wa pé a ò lè wà nú ẹ̀ṣẹ̀ ká ní kò rí ọ̀fẹ́ wọn pọ̀ sí àtẹ̀yìn àtọkọ yín báwo lẹ ṣe ń sáfẹ́ṣẹ̀ sí ẹ lè má gbàdúrà kẹ́ mọ́ dẹ́ṣẹ̀ tàbí kẹ́ mọ́ rìn tàbí kẹ́ mọ́ wẹ̀ nínú ẹ̀ṣẹ̀ ẹnikẹ́ni tó bá fẹ́ bọ́ lọ́rùn rẹ̀ á pa gbogbo ìtọ́lọ́run ní ká pamọ́ á pamọ́ á sáfẹ́ṣẹ̀ ọlọ́run á gbàdúrà wa àmọ́ ọkọ yín kọ́. wọ́n wà round wọ́n wà ní. ṣé wọ́n lè wà. wọ́n á yọjú wọ́n máa wà. máa gbìyànjú gbogbo ọ̀nà tó máa fi wá bíbáyìí máa try. tí wọ́n bá wà lè wá ìbàdàn ṣé ẹ mọ̀ pé èèyàn kan ò lè fi orí rẹ̀ ránṣẹ́ sílé bábà. ó ní orí mi mo forí mi ránṣẹ́ sí ẹ ò bábà kọ́ báńgẹ̀ àgbórí wa lọ bó. àgbè lọ ní bábà ní sá. ká tó lè rí gẹ̀. bẹ́ẹ̀ ni sá. ó ṣe jẹ́nu ẹ bá mi sọ fún wọn tán bá lè yọjú sí wa. ọ̀rẹ́ báwo ni. wọ́n ní tíṣẹ́ ò bá pẹ́ ní ẹnìkan kì í fẹ́ṣẹ́. ó bẹ́tà o ọlá òde yìí lájọ máa dé. ó bẹ́tà ó bẹ́tà a máa dé bí lọ́la sá. pàápàá ó bẹ́tà o. ẹkúnlẹ̀ ẹjọ́ ìfúnni lájú. Jésù Kristi. Michael mímọ́. Olúwa ọlọ́run ọba ìyanu gbàdúrà fáwọn ọmọ rẹ. àmín. má dojú ìgbàgbọ́ tì wọ́n. àmín. má dojú ìgbàgbọ́ tà wá pàápàá. àmín Kristi. gbogbo ohun tó farasin sí ìkọ̀kọ̀ bá wa tú síta. àmín Kristi. ẹ̀yin máa lè kà mímọ́. ìyá olùṣe kínní níbo ló wù títí àìtí tú gbogbo ibikíbi tó wù kí olú náà lè wù sí ẹ tú gbogbo ẹ̀ dànù gbogbo ẹ̀dákẹ́dá ẹni yòówù kó jẹ́ mo ní kẹ́ ẹ jẹ́ àtúkàtúkà ṣé bí ọṣẹ ṣe ń ṣojú. ọkọ àìmọ̀kànmọ̀kàn ẹni wẹjú lẹ́rù ń bà kò burú bó bá jẹ́ bó ṣe wí náà ló ṣe fẹ́ ká tú dànù ká wù tí gbòǹgbò tí gbòǹgbò. Jésù tẹ́ ní ayé tẹ́ ní ọ̀run ẹ sọ̀kalẹ̀. àmín Jésù. ẹ tú àṣírí òkùnkùn. àmín káṣírí òkùnkùn kò tú síta. àmín kí ìmọ́lẹ̀ Ọlọ́run kó jọba. àmín nínú ìgbésí ayé àwọn ìránṣẹ́ yìí kó ṣègbè pátápátá. àmín kí ìkorò kó parẹ́ nínú ayé wọn. àmín Kristi. kí ìmọ́lẹ̀ Ọlọ́run kó jọba níbẹ̀. àmín adùn ayérayé kó jẹ́ tiyín. àmín Jésù Olúwa wa. àmín àmín àmín. ìyá wa ń kọ́. wọ́n sáré lọ bí kan àbájọ wa ìjọ nìyẹn wà very important àwọn àti dáàdì wọn dáàdì wa kámú wa àwọn náà nìsá. ẹkúnlẹ̀ ká gbàdúrà. ògùn ọ̀run ẹ̀yà wọlé wá ògùn ọ̀run ẹ̀yà wọlé àríyá ògùn ọ̀run ẹ sọ̀kalẹ̀ síre àná.
Jehovah. Mímọ́. Jésù Kristi. Mímọ́. Bàǹtálẹ̀ 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 o. Jésù. Holy Michael. Mímọ́. Olúwa Ọlọ́run ọba olú ìjọ mímọ́ Ọlọ́run ọ̀ṣọ́fà. Kábíyèsí. Àwọn ọmọ rẹ nìyí níwájú rẹ o, ẹlẹ́ṣẹ̀ ni wá, ẹ dáríjì wá. Àmín. Àtàwọn tá à ń gbàdúrà, Jésù. Àtàwọn tó kúnlẹ̀ níwájú rẹ kì í ṣe níwájú àwa òtòṣì ẹlẹ́ṣẹ̀, ẹ dáríjì wọn. Àmín. Ẹgbọ́ ìgbé àti ẹ̀bẹ̀ wa. Àmín. Gbogbo ohun tó ṣókùnkùn tó farasin níwájú ìránṣẹ́kùnrin ẹ tú síta fún wa o. Ọmọ mi ní àkàtà àkọ́kọ́, ọmọ mi ní sọ̀rí, ọmọ mi ní. Bẹ́ẹ̀ pàkàdé wọn èké ní ọ̀fẹ́ kìtì ẹ̀ ọba ṣé àrè ọ́. Àkàsọ̀ kejì, òun dà. Ọmọ mi tún ní. Ọ̀tọ̀ lẹ́nu sọ. Àkàsọ̀ kẹta, òun tún dà. Sọ̀rí ó tó kù, ó tó kù, ó tó kù. Àkàsọ̀ kẹrin. Bàbá ẹ̀ sọ báyìí mo pípọ́ ọmọ ẹgbẹ́ ni mò ń lọ. Òkùnkùn ayé nìyí, Olúwa kó parẹ́. Àmín. Ogun ẹ̀ṣẹ̀ níwájú yín kó di ìfibú. Àmín. Agbára ọ̀run kó sì jìbò yín. Àmín. Olúwa mi, Olúwa mi, Jésù, 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 Jésù Jehovah. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Hallelujah méjì. Hallelujah, 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 hallelujah. Ẹ jókòó. Àdúrà wa gbà. Àmín sà. Bàbá mi, iṣẹ́ wo lẹ ń ṣe? Káràkátà ni. Káràkátà. Bẹ́ẹ̀ni. Kí lẹ̀ ń rà, kí lẹ̀ ń tà? Kí làwọn nǹkan tẹ́ ń tà gan? Mò ń ta símẹ́ǹtì, mò ń ta building materials, mò ń ra mọ́tò, mò ń tà. Níwájú Ọlọ́run alààyè, ọba tó dá yín, tó dá mi, tó dá mi, tó dá yín, ó dá yín lójú pé nǹkan tẹ́ ń ṣe ni. Bẹ́ẹ̀ni. Ègbé ni fún ẹni tí a fi rán tó kọ̀ tí kò jẹ́. Ègbé sì ni fún ẹni tí a fi rán tó sọ láàbọ̀ tàbí tí kò sọ rárá. Alàgbà mi, ògbójúṣe kẹ̀kẹ́ wọ Olúwa. Ẹ sọ òtítọ́ nínú ìrìn àjò yín. Ṣé kò sí ohun mìíràn tí ẹ tún fi kún ìrìn àjò yìí? Bí ká ṣe nǹkan tí ayé ò gbọdọ̀ gbọ́. Jésù. Ìtàjẹ̀sílẹ̀ nìyí níwájú yín. Bí ká fi ọmọ rúbọ, ká fi ọmọ ṣoògùn owó, ká fi ọ̀rẹ́ ṣoògùn owó, ká ṣàwọ̀ náà rúdurùdu ká papọ̀. Kò sí gírì. Kíni túmílẹ̀. Ẹ jọ ẹ ṣe wọ́n jẹ́jẹ́. Alàgbà. Ọ̀gá mi sọ kó lè dáa ni. Èmi ni mo lo àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin. Kí ni o bá tẹ̀mí jẹ́? Ẹ fi wọ́n lẹ̀, ẹ fi wọ́n lẹ̀. Ìyá mi. Alágbàsá. Ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́. Ìsàlẹ̀ ọ̀rọ̀ ṣe kí ni? Àwa yìí mú sọ àwa yìí má jẹ́ o. Ṣùgbọ́n a fẹ́ sọ fún yín wípé kò sí ohun òkùnkùn tó farasin níwájú Olúwa. Alàgbà mi. Mo jẹ́ nígbà. Bẹ́ẹ̀ ṣe jẹ́wọ́ yìí kékeré ni. Ṣé ẹ ò tún ní ṣe bẹ́ẹ̀ mọ́? Mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ tí ẹ tún ṣe ẹ máa parun lójijì ni. Àwọn gbogbo tí ẹ ní ló máa bàjẹ́ lójú ayé yín. Tí ẹ bá kọ̀ tí ẹ ò yí padà tàbí kẹ́ parẹ́ torí kòtò là ń wò tán ti gbẹ́ síwájú yín. Ó sàn kẹ́ jẹ́wọ́ kẹ́ sì sáfẹ́ṣẹ̀ kẹ́ kúrò nínú ibi kí ire yín kó lè tọ̀ yín wá. Ṣùgbọ́n kò sí o tí ẹ bá kọ̀ tí ẹ kọ̀ tí ẹ kò yí padà ẹlẹ́ṣẹ̀ ò ní jí kò ní ṣaláì jìyà ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ni 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 bẹ́ẹ̀ni. Bàbá
òtítọ́ ọ̀rọ̀ tó wà níbẹ̀ la sọ fún yín. Ẹ mú ìkorò kúrò nínú ayé yín fúnra yín k'Olúwa kó lè bá yín mú kúrò. Ẹ mú àìṣedéédé kúrò nínú ayé yín k'Olúwa kó lè bá yín mú kúrò. Ẹ mú òkùnkùn kúrò, ẹ sá fún ẹ̀ṣẹ̀ nítorí pé bí ẹ bá pàdánù ayé tẹ́ tún wá pàdánù ìjọba ọ̀run aburú jù torí ohun gbogbo tẹ́ ẹ ní ló máa parẹ́. Ó ti tán o. Bí ẹ fi ẹ̀jẹ̀ ènìyàn ṣe pátá ló máa bàjẹ́ lójú ẹ̀mí yín. Ẹ bá tètè yí padà torí ìyá yìí sọ òun gbàdúrà àdúrà dàbí ẹni tí ó gbà. Àdúrà ò lè gbà fẹ́ lẹ́ṣẹ̀ tó kọ̀ tí ó ronú pìwàdà. Ṣùgbọ́n àwọn tẹ́ ẹ jọ ṣe lánàá dà. Wọ́n bá mi lé wa gbà, ó bá mi lé. Ìránṣẹ́bìnrin abáyé lé bá wò ó fẹ́ jalè. Èmi ò wọ mọ́tò òṣì, èmi ò wọ mọ́tò ìyá mi, ìwọ mọ́tò orí burúkú, bá mi lé. Ẹ sọ fún ẹni tó mú yín wá ìyá mi kẹ́ ẹni kó yọjú sí mi. Mo ti bọ́ sà. Ẹ ṣé. Ẹ pẹ̀lẹ́.